ìyàwó dádì mi, ẹ̀yin ni mo kọ́, wàá ẹ ṣé gidi gan ni mà. Ó yẹ ẹ ṣé mo dúpẹ́. Yèyé oge tíátíá, Madam Àlùkò Olúwatósìn, ẹ ṣé mà.
káàbọ̀. Mo ń kí gbogbo wa bí a ṣe ń wọlé. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi pín ètò tẹ́ bá rí ìpín. Ẹ jẹ́ ká máa gbádùn orin wa lọ. Ẹ ṣé. Ìyálájé yàtọ̀ nínú gbogbo pédépédé. Ọ̀tọ̀ ní ti tọ́lú, ọ̀tọ̀ ní ti tọ́lú wọn. Ìyálájé yàtọ̀ nínú gbogbo pédépédé. Ọ̀tọ̀ ní ti tọ́lú, ọ̀tọ̀ ní ti tọ́lú wọn. Ọ̀pọ̀ fún kẹ́, ó pọ́n sọ́sọ́ bí ẹyẹlé. Ó ní wá tuntun, ó ní wà tuntun bí àdàbà wọn. Ìyálájé yàtọ̀ nínú gbogbo pédépédé. Ọ̀tọ̀ ní ti tọ́lú, ọ̀tọ̀ ní ti tọ́lú wọn. Ìyálájé ti béèrè tó. Ẹ̀sùn wọn bí ẹ jẹ́ ká jókòó. Lọ́mọdé àgbàlagbà. Ẹ̀sùn wọn bí ẹ jẹ́ ká jókòó. Ẹ̀sùn wọn bí ẹ jẹ́ ká jókòó. Ìlú àgọ́ kì í kọ́kọ́. Ẹ̀sùn wọn bí ẹ jẹ́ ká jókòó. Ìlú àgọ́ kì í kóye ní. Ẹ̀sùn wọn bí ẹ jẹ́ ká jókòó. Àkókò matchmaking. Ẹ̀sùn wọn bí ẹ jẹ́ ká jókòó. Olólùfẹ́ méjì ti pàdé ara. Ẹ̀sùn wọn bí ẹ jẹ́ ká jókòó. Yàtọ̀ sí pé à ń sọ̀rọ̀ ẹ̀sìn ìdílé náà. Ẹ̀sùn wọn bí ẹ jẹ́ ká jókòó. Yàtọ̀ wípé à ń gbàgbà lárugẹ. Ẹ̀sùn wọn bí ẹ jẹ́ ká jókòó. Ọ̀rọ̀ lórí sílíìsì ní àgbáyé. Ẹ̀sùn wọn bí ẹ jẹ́ ká jókòó. Ọ̀rọ̀ ìsìn ní gbogbo kiri. Ẹ̀sùn wọn bí ẹ jẹ́ ká jókòó. Ọkùnrin fọmọdé àtàkàlà. Ẹ̀sùn wọn bí ẹ jẹ́ ká jókòó. Alájẹ ti bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ àjọpọ̀. Lọ́mọdé àtàlàkà kẹ́ẹ̀ẹ́ kiri. Àpèlè màmá gbèsà lọ sí ìgbà ṣàlẹ̀ o. Àpèlè màmá gbèsà lọ sí ìgbà òdìdè o. Àpèlè màmá gbèsà lọ ẹsẹ̀ tí ẹ wá gbọ́. Ìyálájé o. Máa bẹ sọ̀rọ̀ ẹ lọ. Ìyálájé o. Máa bẹ sọ̀rọ̀ ẹ lọ. Gbogbo sọ̀rọ̀ mi máa ló jẹ́ wà lọ́rùn. Ìyálájé o. Máa bẹ sọ̀rọ̀ ẹ lọ. Ìyálájé o. Máa bẹ sọ̀rọ̀ ẹ lọ. Ìyálájé o. Máa bẹ sọ̀rọ̀ ẹ lọ. Gbogbo sọ̀rọ̀ mi máa ló jẹ́ wà lọ́rùn. Ìyálájé o. Máa bẹ sọ̀rọ̀ ẹ lọ. Gbogbo mi máa ló jẹ́ wà lọ́rùn. Ìyálájé o. Máa bẹ sọ̀rọ̀ ẹ lọ. Gbogbo ṣe pátá lókun ó wọlé kú o. Ìyálájé o. Máa bẹ sọ̀rọ̀ ẹ lọ. Ẹni tí ó dùn mọ́ ó lọ rí ìmúlẹ̀ o. Ìyálájé o. Máa bẹ sọ̀rọ̀ ẹ lọ. Ó dájú ìyálájé ló ní wípé. Báyé kúrò mọ́ bí ṣùgbọ́n wọn ti bí mọ́ mi. Ẹgbẹ́ mi mo sábà ìmọ̀ wọlé wọlé. Mo dájú wípé Jésù lálábàárù pé. Ẹgbẹ́ mi mo sábà ìmọ̀ wọlé wọlé. Sàkóyè ká sí bí mo ṣe ọba o. Ẹgbẹ́ mi mo sábà ìmọ̀ wọlé wọlé. Ìyálájé ló ní wípé Jésù olùgbàsán mi o. Ọ̀rẹ́ tí kò lè pọ̀ bí sílẹ̀. Ọba ti sọ ẹkún dayọ̀ olùtù. Ọmọ mi Jèhófà ní sí Olúwa. Ọba gùnmi mo dúpẹ́. Ìdásílẹ̀ ìjọ mímọ́ tó tọ́jú ẹ̀mí mi. Dr. Fúnkẹ́ Ìyálájé Jẹ́nẹ́rà. Ọmọ wọn ní Ṣakí ọ̀rọ̀ dé àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá. Ayámọ́lẹ̀kọ́ arúmi sàlẹ̀ gẹ́lẹ́gẹ́. Amẹ́ríkà connection máa bá ṣẹ̀rẹ̀ lọ. Ìyálájé mo ní wọ́n fẹ́ mọ̀ ní abájọ rẹ̀. Wọ́n fẹ́ mọ̀ ní abájọ rẹ̀ ni. Àìmọ̀ ní abájọ ló bí wọn nínú. Ló fọ́ wọn lórí. Kò sì lè yé wọn. Wọn ò lè mọ̀ ní abájọ rẹ̀. Èmi ti gbàgbé jà lọ òde wọ́n tó gbogbo mìíràn. Ṣùgbọ́n ìjà lọ ó lè bọ́ sókòtò. Kí a mọ̀ sá wérewére kí a mọ̀ sá nídìí òmíràn. Ìjà lọ ṣe fojú sí òmíràn lọ ṣọ́ra. Olùkúndọ̀ ò sí fojú dìde. Ó sì wọlúwa dúró. Ìyálájé ẹni bá kò ṣẹ́jú àmọ̀rẹ́ yóò pẹ́lẹ́ sí omi. Yóò pẹ́ o. Yóò pẹ́lẹ́ sí omi. Ẹni bá kò ṣẹ́jú àmọ̀rẹ́
Ìyálàjẹ ló ní ìwọ̀n àkárí. Ìyálàjẹ ló ní ìwọ̀n àkékọ̀ọ́. Ìgbé ọmọ òjìlá. Ọmọ òjìlá. Ẹja kásá máa lárugẹ. Ẹja gbèdé máa lárugẹ. Ẹja kúnlẹ̀ bàbá wa ṣe. Ẹja kákúnlẹ̀ ìyá wa ṣe. Àwọn sì ló bẹ̀rù mọ́. Àwọn ọmọ wa ti lè rìn lọ́lẹ̀ wálé. Àwọn ọmọ tí a lè fi máa mú jáde tẹ̀. Ọmọ Olúwa. Wow. Ẹ káàbọ̀ sí orí ètò. Mo rí wa bí ẹ ṣe ń wọlé, ẹ ṣé mo dúpẹ́. Màá kí gbogbo wa ní ìkọ̀ọ̀kan. Ká tó tẹ̀síwájú, ẹ jẹ́ ká kọ́ fi t'Olúwa síwájú. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù, a dúpẹ́ Ọlọ́run nítorí pé ẹ wà pẹ̀lú wa. Ẹ ń bá wa gbé ẹrù wa dórí. Ẹ jẹ́ kí agbára àwọn ẹni òkùnkùn ní kí ó ká wa. Olúwa ẹ gbọ́ pé àsìyìn wa. A fẹ́ bẹ̀rẹ̀ ètò yín ni o. Olúwa ẹ gbé ẹnu mi sọ̀rọ̀. Ogun rírí, ogun àìrí, Olúwa ẹ bá mi ṣẹ́ wọn wọlẹ̀ pátápátá. Gbogbo àwọn ẹlẹ́mìí òkùnkùn, gbogbo àwọn ẹni bí àwọn ẹni òkùnkùn ni, Olúwa ẹ jẹ́ kí wọ́n parẹ́ máyé lójú tìrantìran. Olúwa ẹ wó wọn sí gbòǹgbò. Ìmọ̀ ọ̀tá kò gbọdọ̀ jẹ́ ní orí mi, kò gbọdọ̀ jẹ́ lórí gbogbo àwọn olólùfẹ́ mi. Gbogbo àwa tá gbé Yorùbá nation, tá gbé dání tinútinú tọkàntọkàn, ọ̀tá ò gbọdọ̀ yọ̀ wá o. Olúwa gbogbo àwọn aṣíwájú wa, bàbá Bánjí Akíntóyè, olóyè Sunday Adéyẹmọ, àwọn bàbá chief imam àti ọkùnrin àti obìnrin, èmi ò mọ̀ wọ́n, ẹ̀yin Ọlọ́run mọ̀ wọ́n. Ààbò yín tó dájú tó nípọn kó wà lórí gbogbo wa pátápátá. Orílẹ̀-èdè Yorùbá di ọwọ́ yín o. Ẹ̀yin lẹ mọ̀ ohun gbogbo, ẹ̀yin lẹ lè ṣe ohun gbogbo. Àwa ní ìgbàgbọ́ àti ìdánilójú nínú yín pé ọba tó máa ń wí bẹ́ẹ̀ tó máa ń ṣe bẹ́ẹ̀ nìyí. Ẹni bí ọ̀run àti ayé kọjá lọ, ẹni kíún nínú ọ̀rọ̀ yín kò ní lọ láláì má ṣe. Ǹjẹ́ tí ó bá rí bẹ́ẹ̀, ní àsìkò tí ó tó àti èyí tí ó yẹ, ẹ jẹ́ kí Yorùbá nation kí ó dìde. Ògo ìyànlá jẹ́ tiyín. Lẹ́ẹ̀kan sí, ẹgbẹ́nu mi sọ̀rọ̀. Mi ò fẹ́ sọ nípa ti ara. Gbogbo nǹkan tí màá sọ lénìí, Olúwa kí ó má dìde sí mi ní ọjọ́ ìkẹyìn o. Ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀. Mo rí ara mi bọnú ẹ̀jẹ̀ Jésù. Gbogbo àwọn olólùfẹ́ mi náà, mo rí wọn bọnú ẹ̀jẹ̀ Jésù. A dúpẹ́ nítorí pé ẹ ti gbọ́ o. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ògo ni fún orúkọ mímọ́ yín. A máa yìn yín, a máa gbé yín ga ni. Jésù agbára wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ìmọ̀kímọ̀ kò máa gbọ́dọ̀ jọ. Ètekéte kò lè dúró o. Ẹnikẹ́ni tó bá dẹrù ọ̀ràn yóò forí ara rẹ̀ gbé. Torí Olúwa lèmi bá dúró. Ìmọ̀kímọ̀ ò lè jọ lórúkọ Jésù. Ẹnikẹ́ni tó bá dẹrù ọ̀ràn, orí ara yín lè máa fi gbé. Ní àṣẹ ti bàbá, ní àṣẹ ti ọmọ, ní àṣẹ ti Ọlọ́run ẹ̀mí mọ́, àdàbí òun ló kù. Ẹ jẹ́ ká gbọ́ orin orílẹ̀-èdè wa ká tó tẹ̀síwájú. Yorùbá nation no going back. Bẹ́ẹ̀ni, ẹ
káàbọ̀ sí orí ètò. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní kí wa níkọ̀ọ̀kan. Bí mo bá ṣe rí orúkọ ni mo ṣe máa kí wa, ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi. Mo kí ìyàwó dádì mi, ìyàwó dádì mi tó gbásíkè tó beautiful, yèyé oge tíátíá, mọ́mí àlùkò Olúwatósìn. Ẹ ṣé gidi gan. Ẹ káàbọ̀ sí orí ètò. Àwọn ọmọ mi ńkọ́ o. Daddy Samsudeen Ọládipípọ̀, God bless you sir. Mọ́mí Rebecca Olúwabùnmi Ọ̀jẹ́dòkun, ẹ ṣé mo dúpẹ́, ẹ káàbọ̀ mà. Mọ́mí Oyèdìran Fúnmilọ́lá Ọmọlé, ẹ ṣé. Ọ̀gá mi, bàbá mi, ọmọ ìyá mi àtàtà tí mi ò ní wá wọn tì. Ṣé rí orin tí mo gbé wọlé yan? Ẹ bá mi dúpẹ́ lọ́dọ̀ Dr. Michaela. Àjọṣe wo ní bàjẹ́ o. Ẹ ṣé gidigidi gan ni. Ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé, ojú òní tì yín láéláé. Mo mọ̀ lórí. Prince Kọ́láwọlé Orípínyè, ẹ ṣé, ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ ṣé gan. Mọ́mí Adékúnlé Ròsúlù àbí Daddy Adékúnlé Ròsúlù, ẹ ṣé, ẹ káàbọ̀ sí orí ètò. Daddy Lateef Ọlámídé Adélàjà Adéwọlé, ẹ ṣé. Daddy Olúfẹ́mi Ọlálẹ́kan, ẹ ṣé gidi gan ni. Ẹ ṣé mo dúpẹ́. Bí ẹ ṣe ń wọlé, mo ń bẹ̀ yín, mo ń rọ̀ yín, ẹ bá mi pín ètò yìí, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ wo tí Ọlọ́run mọ́ mi lára. Mo dídì máa kọ tọ́pìkì kan, nǹkan tí máa ṣe lénìí ó pín sí ọ̀nà méjì àbí mẹ́ta. Mo dídì máa kọ àwọn orí ọ̀rọ̀ méjì tó kù yòókù sí ni fún ìdí kan tàbí ìdí mìíràn, ṣùgbọ́n ẹ bá mi pín ètò yìí. Ẹ bá mi ṣe kí ni? Ẹ bá mi pín. Ẹ ṣé mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀. Kí n tó bẹ̀rẹ̀ ohunkóhun, ká tó tẹ̀síwájú, mo kí wa pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́ káàkiri ibi tí gbogbo wa bá wà. Gbogbo ẹ̀yin ojúlówó ọmọlúàbí Yorùbá, ẹ kú iṣẹ́ takuntakun. Mo kí bàbá mi, bàbá alànà Yorùbá, bàbá Adébánjí Akíntóyè. Mo kí yín bàbá, ẹ kú àrùnmọ́ra, ẹ kú ìfaradà. Ẹ̀mí yágùn o, láṣẹ Èdùmàrè. Ojú òní tì yín. Mo kí gbogbo àwọn, mo kí bàbá Chief Imam, mo kí olóyè Sunday Adéyẹmọ, mo kí gbogbo àwọn tí wọ́n gbé iṣẹ́ Yorùbá Nation, mo tinútinú tọkàntọkàn, mo kí wọn. Mo kí ẹ̀yin bàbá mi gbogbo, mo kí ẹ̀yin màmá mi gbogbo, mo kí ẹ̀yin bàbá mi gbogbo nínú iṣẹ́ ìránṣẹ́, nínú iṣẹ́ Olúwa. Mo kí ẹ̀yin màmá mi gbogbo nínú iṣẹ́ Olúwa. Mo kí ẹ̀yin àfáà, mo kí ẹ̀yin imam, mo kí ti àbáláyé. Mo gbà ládùúrà pé ewé á máa jẹ́, egbò á máa jẹ́ fún àwọn tó ṣe é ní òtítọ́, fún àwọn tí kò fi igbá kan bọ̀ kan nínú, fún àwọn tó bẹ̀rù Ọlọ́run, fún àwọn tó rántí pé ó sàn láti bẹ̀rù Elédùmarè ju àti bẹ̀rù ènìyàn lọ. Ẹ kú iṣẹ́, ojú òní tì yín láéláé. Kí n tó bẹ̀rẹ̀ orí ọ̀rọ̀ tí èní, mo máa kọ́ lọ nínú ìwàásù kékeré. Mi ò dẹ̀ lè sọ pé wàásù ni. Omi ojú tá bá ṣàfihàn òrìṣà. Kí ni nǹkan náà tá à ń bá ká? Kí là ń bá ká? Kí ló wà nídìí ẹ̀? Kí ló fa ogun? Kí ló fa ọ̀tẹ̀? Kí ló fa ká máa wádìí ara wa? Kí ló fa ká máa ṣà sí ara wa? Kí ló fa bó bá ọpá bó bá kò bù lẹ́sẹ̀? Kí ló fa ká máa lọ wádìí? Ẹ ti gbàgbé pé bí orin Kérúbù ṣe sọ, ẹni tó lọ́run ṣe tirẹ̀, ta ló lè kọjú jà sí? Ẹ ti gbàgbé. Ẹ ń wádìí abájọ. Ẹni tó bá dẹrù ọ̀ràn orí ara ẹ̀ wọ́n máa fi gbé. Ó ṣe ọkùnrin ló ṣe obìnrin ni, ó ṣe ọmọdé ó ṣe àgbà ni. Àdàbí tó bá gbọ́rọ̀ ká gba ìran wa kúrò nínú oko ẹrú kọ́ ló pa wá pọ̀. Kí ló wá fa ká máa lé ara wa? Kí ló fa ká máa lé ikú sí ara wa? Kí ló fa ìpè ràbàtì? Torí pé kí ni? Àdàbí tó yẹ pé
ìgbà tí mo bẹ̀rẹ̀ Yorùbá Nation títí di àsìkò yìí àdàbí ló yà kù, bóyá mo gba owó, àdàbí tó yẹ pé mo tẹ̀lé olóṣèlú, àdàbí tó yẹ pé bóyá ibi tí mo wà bóyá ayé ò ní mí lára, àdàbí tó yẹ pé ìran mi ló jọ mí lójú, àdàbí ìyan ni gbogbo nǹkan tẹ́ bá ń ṣe tí ò ṣe ní lọ padà sí yín lórí, àdàbí tó yẹ pé àti kékeré mi bí mo ṣe máa ń sọ ní gbogbo gbà mi ò gbọ́n tán, mi ò kí ń ṣe áńgẹ́lì, ṣùgbọ́n mo bẹ̀rù Ọlọ́run, mo dẹ̀ nífẹ̀ẹ́ ìran mi tí ṣe ìran Yorùbá, àti kékeré ọjọ́ ajé mi ni àdàbí ìyan ló yà wò, ló jẹ́ pé ẹni gbogbo yín ẹ̀yin ẹ mọ́ra yín, ẹrù tẹ̀dì, ẹrù ọ̀nà tẹ̀dì ó máa padà bá yín ni ní àṣẹ àwọn onílẹ̀. Ẹ̀yin nìkan kọ́ lẹ nífẹ̀ẹ́ ìran yín, ẹ̀yin nìkan kọ́ ẹ nífẹ̀ẹ́ ìran Yorùbá ju èmi gangan lọ, ju àti ọ̀pọ̀lọpọ̀ nínú wa. Ẹ fẹ́ mọ iye ọdún táwa yìí ti wà níbi tá a wà. Ebi ò pa mí, mi ò yó, ebi ò dẹ̀ pa mí, ṣùgbọ́n ìran mi, kí ìran mi má bàa di ohun ìtàn nítorí ọjọ́ ọ̀la, torí gbogbo èmi máa dàgbà táwọn olólùfẹ́ mi a máa darúgbó, àwọn ọmọ tá ti bí sílẹ̀ ńkọ́ kí wọ́n má bàa dàbí àwọn dúdú tó wà níbi táwa wà. Torí ká lè ní ibi dé sí, wọ́n ní kò sí bí àjò ṣe lè dùn tó ni ọjọ́ kan onílé máa lọlé, àdàbíyàn. Ẹ̀yin aláyé bàjẹ́, ọmọ ọ̀ràn kíran, ẹni bí ẹni ègbé, ẹni òkùnkùn, ẹni ìkà, gbogbo agbára tí Ọlọ́run jogún fún yín ẹ ṣe máa lọ láti lé àwọn Fúlàní kúrò nílẹ̀ Yorùbá. Ṣé dandan ni kí gbogbo wa kọjú síbẹ̀ kan náà ni? Ṣé dandan ni? Ó mà ṣe o. Ọlọ́run má jẹ́ kí n bá wọn lọ́wọ́ síbi tí wọ́n ń bọ́ àgbàlagbà, torí pé wọ́n fi yé mi, wọ́n kọ́ mi, mo dẹ̀ tún ara mi kọ́. Wọ́n ní kí n bọ̀wọ̀ fún bàbá àti ìyá ẹ̀, kì í ṣe bàbá àti ìyá tó bí mi lọ́mọ nìkan, bí kò ṣe àwọn tó lè bí mi lọ́mọ, àtàwọn tí wọ́n ti bí mi lọ́mọ, tí wọ́n tún ti bí àwọn tó jù mí lọ. Bíbí re kò dẹ̀ ṣe fi owó rà, orúkọ rere ó dẹ̀ sàn ju wúrà àti fàdákà lọ. Ẹ̀san máa ké o. Gbogbo nǹkan iṣẹ́ bí yín tẹ̀ ń ṣe ẹ múra sí, no shaking. Èmi ti fi ẹ̀yìn tí igi àgbélébù, mo di òpó Jésù Kristi mú, ẹni tó bá sọrí sọ mí ó máa parẹ́ ni. Àdàbí ló yà kù, àdàbí bóyá mo gba ipò, àdàbí bóyá mo dá owó láti gba ipò, àdàbí ìyàn nìkan ló kù. Ẹ̀yin ìkà, ẹ̀yin ọ̀dájú wọ̀nyí. Kí ló dé? Ẹ jẹ́ kí n sọ fún yín, halẹ̀ kankan kò lè halẹ̀ mọ́ mi, kò lè halẹ̀ kan kò lè halẹ̀ mọ́ èmi Olúfúnkẹ́ Ìyálájé. Mo ti lálàfẹ̀yìntì, mo ní Olúwa, ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa ló wà. Ẹ múra sí, bẹ́ ṣe ń yọ́ só bẹ́ẹ̀ là ń yọ́gbọ́, àṣírí yín máa tú ni, àṣírí yín ò ní bò. Mo kí ọ̀gbẹ́ni ọ̀gá mi Koiki Media, mo ń gbà ládùúrà pé ipa yóò ní ká yín, kò ní ká aya yín, kò ní ká ọmọ yín. Ẹ máa tẹ̀síwájú, ẹ má wọ ẹ̀yìn, ibi tẹ́ ń lọ ní kẹ́ tẹ̀síwájú. Ẹ ò ní ṣubú, ẹ ní ṣubú. Àlàáfíà ara àtẹ̀mí gígùn á jẹ́ ti yín. Mo kí ìyáàfin ìyá wa Mọ́remí of our time, Lady K Ìfẹ́ Olúwa. Ẹ má wo bẹ̀ o, gèlè má wo bẹ̀ ní kẹwé. Àmọ́ lóore July 1st tí kì bá ṣe pé Olúwa wà fún wa, July 1st tí bá ṣe pé ọpẹ́lọpẹ́ Ọlọ́run, ọpẹ́lọpẹ́ yín ìyá wa Mọ́remí of our time, Lady K Ìfẹ́ Olúwa.
nǹkan tá à ń sọ lénìí òun kọ́ là bá máa sọ. Ẹ má wo bẹ̀, àwọn ni wọ́n lẹ́nu. Ẹlòmíì wọn kì í sí níbi tí wọ́n ń tún nǹkan ṣe, ibi tí wọ́n ń ba nǹkan jẹ́, ibẹ̀ lẹ máa ti ń bá wọn. Nítorí pé ẹni tó bá ní ìran kan kò ní máa sọ ọ̀rọ̀ burúkú. Ẹni tó bá bẹ̀rù Ọlọ́run, ẹni tó bá rántí àtúbọ̀tán, wọn ò ní máa fún wọn ní làákàyè. Tí wọ́n mọ ìtumọ̀ ọmọlúàbí, wọn ò ní máa sọ ọ̀rọ̀ tó ń jáde, ọ̀rọ̀ játijàti. Wọn ò ní máa sọ. Ẹni bá jẹ́ abiyamọ, ó wá jẹ́ kí n wò, mo wá wò òye ayé. Bàbá mi wá máa bá mi sọ ọ̀rọ̀ tó tọ́ dẹ̀ ní kíní yan, mo ti kọ́gbọ́n. Ẹni tí ò bá kọ́gbọ́n nínú ìrìn àjò Yorùbá Nation yìí, onítọ̀hún ò tún lè gbọ́n mọ́. Àwọn àṣìṣe kan wà tí mo ti ṣe sẹ́yìn. Nǹkan àṣìṣe inú ẹ̀ ni pé mo máa ń fi ọkàn tán ènìyàn. Tí n bá ń bá ènìyàn ṣe, èmi ò kí ń fi àyè ìjà sílẹ̀. Bàbá mi, ọ̀gá mi, ọmọ ìyá mi àtàtà, Dr. Michaela, wọn a máa bá mi sọ lóòrèkóòrè. Tá bá ń sọ̀rọ̀, wọ́n á ní Ìyálájé, àwọn ò fẹ́ mọ̀, ó máa dá kí n máa fi àyè ìjà sí. Mo wá máa ń sọ fún Dr. Michaela, mo ní tòótọ́ mà ní o, Dr. Michaela, nǹkan tẹ́ sọ yìí, òdodo ọ̀rọ̀ ni o. Mo ti kọ́ ọgbọ́n. Ẹni ta ni kó fẹ́ ni lójú, ó wá fi ata sẹ́nu. Ẹni ta ni kó kí ni lẹ́yìn, ẹ̀gún ló fi sọ́wọ́. Ó yẹ ká bẹ̀rù ènìyàn. Tẹ́ bá ń báyàn ṣe, tòótọ́, ẹ máa fi àyè ìjà sílẹ̀. Ó mà ṣe o, kábíyèsí. Abálájọ tí Ọlọ́run gangan tó dá ẹ̀yin àti èmi, nígbà tó dá ènìyàn tán, ó kábàámọ̀ pé òun dá ènìyàn. Nítorí pé èrò inú ènìyàn ibi. Ó ti yé mi báyìí. Ọ̀rọ̀ wà. Ṣùgbọ́n Yorùbá náà ni wọ́n máa ń sọ. Wọ́n ní tí ọwọ́ èèyàn ò bá ti tẹ ìkúdà, à kì í béèrè kó tó pa bàbá ẹni. Ó yé mi. Ó yé mi. Ṣùgbọ́n nǹkan kan tí n fẹ́ fi dá yín lójú ni pé tó bá yẹ pé rere lẹ́mọ̀ ṣe ni, ẹ múra sí. Tó bá jẹ́ pé ibi ni, ẹ múra sí. Àti ibi àti ire kò sí èyí tó gbé níbẹ̀. Ẹ̀san máa ké. Àti ayé yìí dẹ̀ lọ ni ìdájọ́ máa ti bẹ̀rẹ̀. Ẹni tó bá bí ọmọ láyé, èmi máa sọ nǹkan kan, wọ́n sì máa ń tẹnu mọ́, máa ń sọ. Ẹni bá bí wọn láyé, ẹ má máa ṣe ìkà o. Ẹni tó bá ní ọmọ láyé, ẹ má ṣe kíni, ẹ má ṣe ìkà. Torí pé ẹni tó gbin èso ìkà ni, bó pẹ́ títí, bó pẹ́ ó yá, ọmọ ìyá jẹ́ ń bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni, ẹ gbà bẹ́ẹ̀. Sọ kí ni wá nìyín? Ẹ̀yin náà dà, ẹ ti pọ̀ tó. The worst tẹ́lẹ̀ ṣe ni pé tẹ́ máa sọ pé káwọn èèyàn má lọ wo àwọn tí gbogbo àwa tá dúró fún Yorùbá Nation, gbogbo wa pátápátá ló ní story láti sọ. Tẹ́ bá ẹ máa ní kí wọ́n má lọ wò wọ́n, ẹ ti da page oníkálùkù rú, ẹ ti da page Facebook page mi rú, kò kàn mí. Mo máa ń tẹnu mọ́, bó ṣèyàn méjì péré ló kù mí kù, á ń bọ̀ wá sí pé kí ni Ọlọ́run ti ẹ̀ dá sí mi. Ṣùgbọ́n gbogbo nǹkan tí oníkálùkù ń ṣe ní èmi, ìtàn oníkálùkù ń kọ ìtàn sílẹ̀ ni. Mi ò fẹ́ mọ bí tẹ́ bá wà. Níwọ̀n gbà tó jẹ́ pé Yorùbá tẹ̀ ń dárúkọ Yorùbá, ṣùgbọ́n ẹ̀ ń ṣe iṣẹ́ ibi, ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀. Ọ̀rọ̀ tí ì tó sọ, ẹ ṣé gidi gan ni. Mo kí bàbá mi King Yomi Àṣàyé, ẹ ṣé gidi gan ni. Ẹ káàbọ̀ sórí ètò, mo dúpẹ́. Màámi Princess ọmọ onílò òfẹ́ òtú, ẹ ṣé gidi gan màámi. Ẹ ṣé, ẹ kú àdúró tì mí, God bless you ma. Dádì olórí dorí ẹ̀ mú, mo like orúkọ yín gan ni sà, olórí dorí ẹ̀ mú, ẹ ṣé gidi gan. Dádì Lẹ́kan Oyèdìran, ẹ ṣé. Ẹ jẹ́ ká wá bẹ̀rẹ̀ ètò wa báyìí. Ẹ wo jingle tí mo play yan, bí mo ṣe máa ń polówó ní gbogbo ìgbà. Madam Ọmọbọ́lá White, goddaughter Dr. Michaela, àwọn ni wọ́n ṣe jingle sí yan. Tẹ́ bá ní ṣíṣe bóyá fẹ́ gbéyàwó, bóyá fẹ́ fa ọmọ fún ọkọ, bóyá fẹ́ gbéyàwó fún ọmọ yín gangan ni, bóyá fẹ́ sílé,
bóyá ẹ fẹ́ ṣe ọjọ́ ìbí fún òbí yín tàbí ẹ̀yin gangan, bóyá ẹ fẹ́ ṣe jingles, ẹ bá wa kàn sí Madam Ọmọbọ́lá White. Ẹ bá wa kàn sí wọn, wọ́n wà ní ìlú mùjẹmùjẹyan. Ìrọ̀rùn ló bá dé. Tó bá ṣe pé ti bàbá mi Ebenezer Obey lẹ fẹ́ kí wọ́n bá yín kan ni, ìrọ̀rùn ló bá dé. Bó ṣe ti bàbá Sànní Àdé ni, bó ṣe ti Kérúbù, bó ṣe ti Sẹ̀lẹ̀, bóyá ti ìjọ onítẹ̀bọmi ni, bóyá ti mùsùlùmí ni, bóyá ti eléyìíkéyìí tẹ́ bá ṣàfẹ́, ìrọ̀rùn òun ló bá dé. Ẹ máa gbádùn wọn, ṣe bóun náà lọ ti ń gbọ̀yàn. Ẹ jọ̀ọ́ ẹ bá mi kàn sí wọn. Tí wọ́n bá ti wọlé, wọ́n máa bá mi pín nọ́mbà wọn. Ẹ ṣé, ìyẹn lọ bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà, ìgbéyàwó, ètò ìgbéyàwó, tẹ́ bá fẹ́ ṣe ètò ìgbéyàwó, bóyá ẹ fẹ́ fa ọmọ fún ọkọ, bóyá ọmọ yín ó fẹ́ gbéyàwó, a ní alága ìjókòó Madam Adéjọkẹ́ Awẹ́, aago wọn 267-290-6137, lẹ́ẹ̀kan sí 267-290-6137. ẹ bá wa kàn sí wọn. Maryland ibẹ̀ náà ń gbé, bóyá New York lẹ́wà ní o, bóyá Chicago ní o, bóyá Texas ní o, ibikíbi tẹ́ bá ṣàwà ní orílẹ̀-èdè Amẹ́ríkà, bóyá ẹ fẹ́ káwọn gangan ni ẹ fẹ́ kí wọ́n wá bá yín ṣe alága ìdúró, ẹ kàn sí wọn. Ìrọ̀rùn ló bá dé, ẹ máa gbádùn wọn. Bẹ́ẹ̀ ni, ìyẹn tún lọ bẹ́ẹ̀. Baba Confirm International, àwọn náà fẹ́ ṣe kíni, wọ́n fẹ́ ṣe ayẹyẹ àjọ̀dún ìjọ wọn ní July. Màá play kíní wọn torí àsìkò wa. Ẹ jọ̀wọ́ ẹ bá wa darapọ̀ mọ́ wọn. Maryland làwọn náà wà. Ẹ̀yin tẹ́ bá wà nítòsí ní àgbègbè ibẹ̀, tàbí bóyá ẹ dẹ̀ wà ní bóyá California lẹ́wà, ẹ kàn fẹ́ lọ fi pọ́n wọn lé pé ẹ jẹ́ kí n lọ bá wọn yọ, torí ìgbà tí bàbá wa olóyè Sunday Adéyẹmọ ńgbà tí wọ́n wà níbi tí Ọlọ́run fi wọ́n pamọ́ sí, bàbá yẹn ṣe gudugudu méje jàyà mẹ́fà. Kákan fi láti lọ fi ẹ̀mí ìmoore hàn wọ́n, bóyá ẹ fẹ́ darapọ̀ mọ́ wọn, àsìkò sì wà láti ṣe kíni, láti ra tíkẹ́ẹ̀tì. Ẹ jọ̀wọ́ ẹ bá wa yọjú síbẹ̀. Ẹ ṣé, ìrọ̀rùn ló bá dé. Màá play jingles tí wọ́n fún wa next time. Ìrọ̀rùn ni ó bá dé. Then ní orí ìkànnì yìí, ní ọjọ́ Wednesday ní dédé aago 8 alálẹ̀ Yorùbá Land Time, ẹ jọ̀wọ́ ẹ má darapọ̀ mọ́ wa. Tẹ́ bá mọ ẹni tó ń wá ọkọ tàbí ẹni tó ń wá aya, bóyá wọ́n ti ní ọkọ rí, bóyá wọ́n ti ní aya rí, wọ́n tiẹ̀ lè má ti fẹ́ ọkọ rí, wọ́n lè má ti ní aya rí. Tí wọ́n bá ń wá ọkọ, tí wọ́n ń wá aya, tí wọn ò ṣeré, kì í ṣàwọn tó máa ṣeré káàkiri là ń sọ, àwọn tí wọ́n ti ṣe tán, ẹ darí wọn sí wa. Ẹni kan bá a pàdé ní ọjọ́ Wednesday ní dédé aago 8 Yorùbá Land Time. Ẹ ṣé, àdúpẹ́. So ẹ jẹ́ ká wá tẹ̀síwájú báyìí. A máa tẹ̀síwájú. Ní ẹ wo orí àkọlé wa. Yẹmí, igbákejì ààrẹ orílẹ̀-èdè ìlú mùjẹmùjẹyán, wọ́n wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà bí a ṣe ń sọ̀rọ̀ báyìí. Mo dúpẹ́ lọ́dọ̀ bàbá mi kan tí wọ́n pè mí ní àná láti fi tọ́ mi létí, láti fi jẹ́ kí n mọ̀ bóyá ó ṣe lọ. Ẹ sọ fún mi, kí ni ìtumọ̀ igbákejì, kí ni ojúṣe àti ìṣe igbákejì ààrẹ orílẹ̀-èdè gbogbo ìlú tí ẹ bá wà? Kí ni ojúṣe àti ìṣe ààrẹ orílẹ̀-èdè? Tí wọ́n bá fìyàn jẹ ààrẹ, igbákejì ààrẹ, kí ni ojúṣe? Kí ni ó tọ́? Kí ni ó yẹ kó ṣe fún àwọn ènìyàn ibẹ̀, àwọn ọmọ ibẹ̀, àwọn ará ìlú? Ẹ bá mi type síbi comment. Ta ni ẹ̀yin àtèmi mọ arákùnrin tí wọ́n ń pè ní professor àbí pastor, fake pastor, Yẹmí Osinbajo?
ẹ bá mi mò ń béèrè ní ọwọ́ yín ni ǹjẹ́ ohun rere kan ó lè ti Násárẹ́tì Professor Yẹmí Osinbajo ǹjẹ́ ó lè tibẹ̀ jáde ìjọba tí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú irọ́ ọjọ́ mélòó ló kù mọ́ báyìí tí wọ́n máa fi parí ìjọba wọn yìí irọ́ náà ló máa fi pa wọ́n ní ilé tí a fi tọ́mọ ni èrè ni yóò wó ó ṣe ni láàánú lọ́pọ̀lọpọ̀ ibi tó bá ti yẹ ká bá ọgbọ́n wọ́n ní ẹni tó ṣojú kò dàbí ẹni tó ṣe ẹ̀yìn òun ni ọ̀rọ̀ pé pásọ Yẹmí Osinbajo adójútì ni ẹ̀dá mo máa ń sọ èmi ni máa ń sọ pé kán má bú àgbàlagbà mi ò bú wọn ọ̀rọ̀ ni mò ń sọ kàyé wọn karambani wọn hùwà karambani ọpọlọ wọn kò ṣiṣẹ́ mọ́ ṣé kìí ṣe pé ìwé àkàjù yìí náà because ẹ̀yin náà mọ̀ kò easy láti jẹ́ professor of law kò easy ẹ má rò wípé nígbà tí wọ́n ti lọ fẹ́ ọmọ granddaughter bàbá wa olóògbé Ọbáfẹ́mi Jeremiah Awólọ́wọ̀ ògbóǹtagì bàbá Awólọ́wọ̀ tí wọ́n ṣe wọn tí wọ́n lè ṣe kí wọ́n tó kú tí wọ́n ní kí ni bàbá Awólọ́wọ̀ sọ wọ́n ní ẹ má sunkún àwọn wọ́n fohùn sílẹ̀ kí wọ́n tó kú àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣùgbọ́n ẹ bá wa béèrè lọ́wọ́ pásítọ̀ Yẹmí Osinbajo ẹni ǹjẹ́ wọ́n ń ṣe ẹ̀yìn bàbá Awólọ́wọ̀ dáradára ṣé mo bá ṣe ètò kan ní orí wọn mo ṣe ètò kan ní orí wọn ní ọ̀sẹ̀ tí ó kọjá part 2 bóyá kí n sọ pé part 2 lélẹ̀ kí ni bàbá Awólọ́wọ̀ báwo ni bàbá Awólọ́wọ̀ ṣe máa ṣe níbi tí wọ́n wà sí wọn ṣé inú bàbá Awólọ́wọ̀ ń dùn sí wọn ni àbí bàbá Awólọ́wọ̀ ó ń ṣe inú wọn bàjẹ́ sí wọn sí Professor Yẹmí Osinbajo igbákejì ààrẹ orílẹ̀-èdè mùjẹmùjẹyan kí ni dé tó jẹ́ pé gbogbo ìgbà tí àwọn Fúlàní bá ti fẹ́ lò wọ́n ìgbà yẹn ni wọ́n máa ń tì wọ́n síwájú ìgbà yẹn ni wọ́n máa ń jẹ́ kán sọ̀rọ̀ tí wọ́n bá fẹ́ ṣe ìpàdé pàtàkì pàápàá jùlọ nípa ètò ààbò ní orílẹ̀-èdè mùjẹmùjẹyan wọn kì í pè wọ́n sínú ìpàdé yẹn o ṣùgbọ́n tó bá wá di bíi pé kí wọ́n máa lọ lò wọ́n fún ìran wọn tí ń ṣe ìran Yorùbá kí wọ́n máa lọ sọ ìsọkúsọ nǹkan tí wọ́n máa lọ pa irọ́ wọ́n máa ń tì wọ́n síta ìgbà yẹn náà àwọn Fúlàní yẹn máa ń tì wọ́n síwájú àwọn náà wá dà wọ́n wá wo agbádá wọ́n á tún wá ṣe kíni wọ́n á tún wá dé fìlà bàbá Awólọ́wọ̀ nǹkan tó máa ń dùn mí jù bẹ́ẹ̀ nìyẹn ṣé bàbá Awólọ́wọ̀ tí bàbá Awólọ́wọ̀ bá ṣe ọjọ́ ayé wọn báyìí kí lẹ̀yin máa dé bá tí bàbá Awólọ́wọ̀ bá ṣe bẹ́ẹ̀ yín ṣe ń ṣe yìí ṣé inú yín máa dùn láti máa dé fìlà bàbá Awó mo ń béèrè ni ẹ̀yin akótilétà ẹ̀yin aláìlójútì ní làákàyè kankan rárá ẹ ṣe wá ya ọ̀dàlẹ̀ ẹ ṣe ya òpònú rántí àti sùn ro àròjinlẹ̀ Professor Yẹmí Osinbajo wọ́n wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n wà ní state kan wọ́n wá lọ sí iléèwé gíga ibẹ̀ ní Philadelphia wọ́n lọ sí University of Philadelphia ibẹ̀ náà lọ ní àná èyí tí ṣe ọjọ́ ajé wọ́n lọ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa climate change ṣé pẹ̀lú gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní ìlú mùjẹmùjẹyan ṣé climate change ló kàn wá kàn ní kí ló kàn wá pẹ̀lú yan wọ́n ń gbé sọ̀rọ̀ nípa ètò ààbò sọ̀rọ̀ nípa pé kò sí owó níná wọ́n ń fi owó ra owó sọ̀rọ̀ nípa ilé ìwòsàn sọ̀rọ̀ nípa iná sọ̀rọ̀ nípa iṣẹ́ sọ̀rọ̀ nípa àwọn Fúlàní tí wọ́n ń gbé àwọn èèyàn sọ̀rọ̀ nípa àwọn bàbá àti ìyá wa àwọn ẹ̀gbọ́n àti àwọn àbúrò wa tí wọn ò lè lọ sí oko mọ́ ẹ wá lọ ń sọ̀rọ̀ nípa climate change ẹ wá lọ ń pa irọ́ ní ibẹ̀ ẹni tó wá sí ibẹ̀ dókítà kan mi ò mọ̀ bóyá kí n dá orúkọ wọn
wọ́n ready, wọ́n ṣetán láti béèrè ní ọwọ́ yín, ṣùgbọ́n kàkà kẹjẹ́ kí wọ́n gbà bí wọ́n ṣe mú ẹnu bọ̀rọ̀ báyìí, ẹ ti mọ ibi tí ọ̀rọ̀ ń lọ, ẹ wá ní kí àwọn elébi, àwọn aláyébàjẹ́ onírọ́ bíi tiyín, ìkan ògbé kan bíi tiyín náà tí wọ́n tẹ̀lé yín, tẹ gbé wá láti orílẹ̀-èdè mùjẹ̀mùjẹ̀ yan tí wọ́n tẹ̀lé yín, níṣe ni wọ́n ṣe kíni, wọ́n sáré gba microphone ní ọwọ́ wọn, wọn ò jẹ́ kí wọ́n parí ìbéèrè tán fẹ́ béèrè, ẹ wá ní kán jáde. Kí ló ṣẹlẹ̀ sí fundamental human rights? Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Ṣé bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn? Bàbá mi béèrè ní ọwọ́ Professor Yẹmí Osinbajo, ẹ bá béèrè, Ọlọ́run ṣe ní orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n wà, ẹ ṣe kí ni dé tẹ ṣe yọ wá, ẹ fẹ́ káwọn èèyàn mọ̀, ká sọ pé àwọn èèyàn púpọ̀ mọ̀ ni, ẹ bá rí báwọn èèyàn ṣe máa pọ̀ níbi tẹ́ ẹ wà sá. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n torí iṣẹ́ bí yín, torí tẹ́ ti mọ̀ pé irọ́ la bí, ọmọ náà làárọ̀ síná, òun ni wọ́n ń lò yín fún. Mi ò mọ wáì tí ò ṣe yé yín sá. Ṣé nítorí owó? Ohun ayé ó máa bá ayé lọ ní sá. Ẹ ní àròjinlẹ̀. Ẹ bá wa béèrè lọ́wọ́ Professor Yẹmí Osinbajo, ẹ bá wa béèrè ní ọwọ́ wọn. Orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n wà yan, mo wíṣì kí àwọn ẹbí olóògbé Gbénga Owólabí, Ọlọ́run kó bá wa kó dẹlẹ̀ fún wọn, kẹ́yìn wọn má bàjẹ́, ilé àti ọ̀nà tí wọ́n fi sílẹ̀ kó má dàrú, kó tọ́jú àwọn ọmọ wọn. Olóògbé Gbénga Owólabí ó ṣiṣẹ́ nínú òjò nínú ẹ̀rùn, ó gbé ìlú òyìnbó fún 30 ọdún àti jù bẹ́ẹ̀ lọ, ó wá padà sílé láti lọ ran ìlú ẹ̀ lọ́wọ́. Kí ló gbẹ̀yìn? Kí ni báwo lẹ ti kó sísà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí ẹ wà ní ipò agbára? Ǹjẹ́ ẹ mẹ́nu lọ síbẹ̀ ní àná nígbà tí ẹ ń sọ ọ̀rọ̀ rádaràda tẹ́ ń sọ, ọ̀rọ̀ tí ò bá kùn gbé? Kí ló kàn wá pẹ̀lú climate change? Ṣé èèyàn la fẹ́ jẹ ní sà? Àní àwọn èèyàn wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà tí ẹ wà yan, wọ́n fẹ́ lọ sílé, wọ́n ní owó, wọ́n ní ìwé ìgbélú láti jáde, ẹ̀rù ń bà wọ́n ń ṣàsálà fún ẹ̀mí wọn ní. Ẹ̀yin wá ń sọ rádaràda, ẹ̀ ń sọ rédèrèdè. Ojú gbà mí tì fún yín sà. With all due respect sà. Kí ni yóò jẹ́ ìrètí yín sà? Ẹ wà nínú àwọn onígbàgbọ́, ẹ wà nínú àwọn pásítọ̀, àwọn òjíṣẹ́ Olúwa tí òtítọ́ jìnnà sí wọn. Ẹ mọ òtítọ́ ṣùgbọ́n ẹ lè sọ nítorí pé àwọn Fúlàní ti fi owó rà yín. Wọ́n ti fi ipò àti owó wọ́n ti fi rà yín, wọ́n wá ń jẹ́ kẹ́ ẹ máa ṣe kí ni? Kẹ́ máa kẹ̀yìn sí ìran yín. Ọmọ náà làárọ̀ síná. Ẹ ti gbàgbé ni. Grandfather dẹ̀ ni yín o. Grandfather. Àmọ́ gẹ́gẹ́ bí ẹ ti ní owó yàn, bẹ́ẹ̀ ni ẹ ti ní owó, ẹ ti ní ipò, ẹ ti fi ra ọlá fún àwọn ọmọ yín àti fún ọmọ yín, àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ ti gbàgbé. Ẹ ti gbàgbé wípé Ọlọ́run nìkan òun lọ́ba, a lè wí lè ṣe. Ọlọ́run nìkan ló máa ń báyàn tó ètò ayé èèyàn. Ẹ̀yin lè ti rò pé òkè ẹ ti rọ ọ̀lálẹ̀ fún àwọn ọ̀ràn yín, ṣùgbọ́n ẹ̀ ń pa àwọn kan lẹ́kún, ẹ̀ ń jẹ́ kí àwọn Fúlàní máa lò yín láti máa pa àwọn ọ̀ràn yín lẹ́kún, àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ̀ ń jẹ́ kí àwọn Fúlàní máa lò yín láti fẹ́ kí ìran yín kí ó di ohun gbàgbé. Ìyẹn làwọn ò ní gbà. Àwọn ò ní ṣe kí ni? Àwọn ò ní gbà. Ẹ rántí, wọ́n ní bàbá ló jẹ ẹ má jẹ́ kí n sọ. Ẹ káàbọ̀ dáadé Ayọ̀lá Abdulrasheed. Ominú ó kọ mí lọ́pọ̀lọpọ̀ fún yín, pàápàá jùlọ Professor Yẹmí Osinbajo. Orúkọ Yorùbá mà ní orúkọ yín. Nígbà tí bàbá Awólọ́wọ̀ wà ní ayé, wọ́n dúró lórí òtítọ́. Ǹjẹ́ ẹ̀yin dúró lórí òtítọ́?
Professor Yẹmí Osinbajo, orí òtítọ́ wo lẹ dúró lé lórí? Orí òtítọ́ wo òun ni ẹ dúró lé lórí sà? Kí ni nǹkan pàtó tí wọ́n lè tọ́ka sí yín tẹ́ bá kúrò ní ipò tí ẹ wà yan? Is less than kí ni date ní? 30 something days more. Kí ni wọ́n máa tọ́ka sí nípa ti yín? Nǹkan tá a máa sọ nípa ti yín ni bí wọ́n ṣe ń pa àwọn ọ̀ràn Yorùbá ní ojú yín ní àsìkò ti yín. Nǹkan tá a máa sọ nípa ti yín nìyẹn. Ẹ jẹ́ kí n sọ fún yín sà. Gbogbo iṣẹ́ ibi, gbogbo ìwà ìbàjẹ́, gbogbo ìwà ọ̀dàlẹ̀, gbogbo nǹkan tó dára, gbogbo nǹkan mèremère tí bàbá Awólọ́wọ̀ ṣe tó jẹ́ kí ẹ̀yin ní àsìkò tí yín kẹ́ gbé lárugẹ, kẹ́ tún ṣe lójú ayé yín ní àsìkò tí yín, ẹ bà gbogbo ẹ̀ jẹ́, ẹ dákẹ́, ẹ ń wò, ìkà ni yín. Professor Yẹmí Osinbajo, bẹ́ẹ̀ ni mo sọ, ìkà ọ̀dájú abiyamọ ni yín. Ẹ jẹ́ lẹ́ni tó máa forúkọ Ọlọ́run pè. Ẹ̀yin lẹ ń jẹ́ kí wọ́n máa bú àwọn onígbàgbọ́. Ìdí nìyí, iṣẹ́ tí wàá rí pé ìdí nìyí tó jẹ́ pé àwọn tí ò gba Ọlọ́run gbọ́ kankan wọ́n máa rí ìjọba ọ̀run wọ̀ ju ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n ń pera wọn ní onígbàgbọ́ wọ̀nyí lọ. Ẹ̀yin yìí náà ni ní ọdún tí ó kọjá bí wọ́n ṣe rán yín lọ sí DC náà nìyẹn láti lọ béèrè, láti lọ yá owó, tí kì bá ṣe pé àwọn kan tí wọ́n dìde láti lọ tákù yín níbẹ̀ tí wọ́n jáde. Ẹ̀yin yìí náà ni ṣá, torí Ọlọ́run. Ẹ̀yin yìí náà ni ọmọ náà làrán síná. Ẹ ti gbàgbé ìtàn. Pẹ̀lú gbogbo làákàyè, pẹ̀lú gbogbo ọgbọ́n tó lọ́run fún yín, kàkà kẹ́ ẹ lò ó láti fi tún ìran yín ṣe, kàkà kẹ́ ẹ lò ó láti fi gbé orúkọ bàbá Awólọ́wọ̀ sí ga sí, ó tí o ẹ ṣe o. Ojútì lẹ jẹ́ fún bàbá Awólọ́wọ̀, ojútì. Bẹ́ẹ̀ lẹ dẹ̀ jẹ nínú àǹfààní bàbá Awólọ́wọ̀, àbí bẹ́ẹ̀ kọ́ ni? Láti 1969 títí di 1975. Àbí gbogbo ẹ̀ láwo ó wá lọ sọ kábọ̀kà. No, ẹ wo. Sherry, very wicked man. Wọ́n kúrò láti orílẹ̀-èdè mujẹmujẹyan ní ọjọ́ Sátidé, wọ́n yọ wá. Wọ́n ní Bíbélì ní tí wọ́n bá ṣe rere ara kì yóò àyà ẹ. Kí ni dé tẹ́ ṣe ń sá? Kí ni dé tẹ́ ṣe máa ń hide ẹ? Kì í jẹ́ káwọn èèyàn mọ̀ tẹ́ bá fẹ́ kúrò níbẹ̀. Tẹ́ bá ṣe dáadáa ẹ ní máa hide. Ní orílẹ̀-èdè Amẹ́ríkà àti níbòmí káàkiri, àwọn ìjọba bẹ̀, bóyá ààrẹ orílẹ̀-èdè yan ni àtàbí igbákejì ẹ̀, tí wọ́n bá ti fẹ́ kúrò, tí wọ́n bá lọ sí orílẹ̀-èdè kan, wọ́n máa ń jẹ́ kí gbogbo èèyàn mọ̀, torí pé iṣẹ́ ọwọ́ wọn ó dá wọn lójú. Wọ́n lè fi ọwọ́ àgbájọwọ́, wọ́n lè fi gbá àyà wọn pé yes, ẹ rí ọkàn wọn. Ṣùgbọ́n kàkà kẹ́yìn ṣe bẹ́ẹ̀, ẹ̀yin máa ń sá kúrò ní, ẹ kì í fẹ́ káwọn èèyàn mọ̀. A ó bí yín, a béèrè lọ́wọ́ yín sà. Abálájọ tí Babangida ṣe sọ pé Yorùbá tẹ́ bá ti fún wọn ní owó, tẹ́ bá ti fún wọn ní ipò, wọ́n máa ta ọmọ ìyá wọn. Ṣé òun wá kọ́ nìyí? Mò ń béèrè ni, ṣé òun kọ́ leléyìí ni? Bíbélì dẹ̀ ní ẹni tó bá mọ rere ṣe tí kò bá ṣe, kí ló wọ́n pè? Ẹ̀ṣẹ̀ ni fún. Ẹ̀ṣẹ̀ ni fún yín sà. Mr. Yẹmí Osinbajo, ẹ̀ṣẹ̀ ni fún yín sà. Ẹ̀yin olówó ayé, ẹ̀yin onípò ayé, ẹ̀yin alágbára ayé, tẹ́ ẹ lo agbára yín, tẹ́ ò lo ipò yín láti fi ṣe àánú fún ìran yín. Ègbé ni fún yín. Kí ni wá ní àǹfààní ọ̀rọ̀ yín? Kí ni àǹfààní ipò yín? Kí ni àǹfààní agbára yín?
Ọlọ́run fún yín, ó fún yín ní àánú, ẹ rí àánú gbà ní ọwọ́ Ọlọ́run, ẹ rí oore ọ̀fẹ́ gbà ní ọwọ́ Ọlọ́run, ẹ rí gbà láti fi ran ìran yín lọ́wọ́, ṣùgbọ́n ẹ ò lò láti fi ran ìran yín lọ́wọ́. Kàkà kí ẹ fi ran ìran yín lọ́wọ́, ẹ fi ń ṣe kí ni, ẹ fi ń ṣe alátakò ìran yín ni. Ǹjọ́ yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ rántí o, ọdún kẹlórè tí bàbá wa olóògbé Chief Ọbáfẹ́mi Jeremiah Awólọ́wọ̀ tí wọ́n ti lọ, tí wọ́n ti dágbére fún ayé. Ẹ sì wò ó títí di ọ̀la wa ṣì ń sọ̀rọ̀ wọn. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni wọ́n ṣe máa sọ nípa tiyín náà sà. Ẹ máa gbé, ẹ máa tọ́ omi òrókù kàn yín o. Ṣùgbọ́n wọ́n máa sọ nípa ti ẹ̀yin náà. Gbogbo bẹ́ ṣe ń ṣe ẹrú fún àwọn Fúlàní, gbogbo ẹ̀ ni ìtàn máa sọ nípa tiyín sà. Ẹ bá mi bèrè ní ọwọ́ wọn sà, ní ọwọ́ Pásítọ̀ Yẹmí Osinbajo. Ṣé bó ṣe yẹ kí nǹkan rí bẹ́ẹ̀? Ẹ bá mi náà ìbéèrè ni o. Ṣé bó ṣe yẹ kí nǹkan rí ní ilẹ̀ Yorùbá ní nǹkan rí yìí ni? Ẹ tún mọ ẹnìkan tí inú mi máa ń dùn sí. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ o. Inú wọn náà ni bàbá mi yìí wà. Ọlọ́run fọ̀run kẹ́ àwọn náà. Wọ́n pa wọ́n ni. Late General Babátúndé Ìdíàgbọn. Àwọn ni wọ́n ṣe igbákejì nígbà ayé Buhari olórí burúkú yìí o. Nígbà tí bàbá yẹn wà ní ayé, ǹjẹ́ Buhari tó bẹ̀ láti máa tì wọ́n ríboríbo? Ẹ sọ fún mi tí mo bá ń pa irọ́, ṣé wọ́n bí Buhari re láti máa bá wọn dọ̀ǹdọ́kúdọ̀ tí wọ́n ń ti ẹ̀yìn síwájú, tí wọ́n ń tì í sẹ́yìn? Ẹ mọ́kọ̀. Oh no. Abálájọ wọ́n fi sọ pé igi tó tọ́ kò kí ń ṣe kíni, kò kí ń pẹ́ nígbó. Ká sọ pé irú àwọn èèyàn wà ní àsìkò yìí ni nǹkan míì là bá máa sọ. Ẹ̀yin bí a ṣe ń sọ nípa bàbá olóògbé General Babátúndé Ìdíàgbọn tá à ń sọ láti ọdún kẹlórè táwọn náà ti jáde láyé. Ìtàn sọ nípa tiwọn nígbà tí wọ́n jẹ́ igbákejì nígbà ayé ológun. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ẹ máa gbọ́, ẹ máa tọ́ ọ ni wọ́n máa sọ nípa ti ẹ̀yin náà bí wọ́n ṣe ń dà yín ríboríbo. Ìgbà tó mọ̀ pé ẹ̀ ní sọ̀rọ̀, ẹ̀yin yìí náà ni ẹ̀ ń bá wọn sọ nípa census, ẹ̀ ń bá wọn sọ nonsense. Mo ń bèrè gan-an pé ṣé tòótọ́ ṣé ọmọ Yorùbá tòótọ́ ní í ṣá? Ṣé kì í ṣe pé ẹni ẹ̀jẹ̀ Fúlàní díẹ̀díẹ̀ nínú ara yín? Ẹ ṣé bàbá mi Ayọ̀lá Abdulrasheed. Ṣé kì í ṣe pé ẹni ẹ̀jẹ̀ Fúlàní díẹ̀? Ṣé kì í ṣe pé bóyá ìyá yín wọ́n wá láti Fúlàní ló bí yín? Tẹ́wá jẹ́ tí bàbá yín jẹ́ Yorùbá, torí Yẹmí, orúkọ yín Yẹmí Osinbajo, orúkọ Yorùbá ni. Because èwo lè wo sà, ẹskì sà. Ṣé rí pé mi ò bú yín sà? Gbégbégbé, wọ́n pè Yorùbá nation, wọ́n kíbò sí Yorùbá nation. Pé kí ìran wá kúrò nínú ọwọ́ àwọn Fúlàní, ká kúrò lóko ẹrú. Ẹ dá sí, ẹ tí ẹ ṣe fígbà tẹ́ ẹ mọ̀. Ǹjẹ́ ẹ̀yin mọ̀ pé bóyá ti torí ẹ̀, bóyá Ọlọ́run fi ń dán yín wò ni, bóyá torí nǹkan tí Ọlọ́run fi bá yín ṣe tẹ́ fi wà nípò igbákejì ààrẹ nìyẹn. Ẹ ṣe ipa wo lẹ ti kó ní ibẹ̀? Irú ipa wo lẹ ti kó? 1999 constitution náà ńkọ́? Wow. Báwo lẹ ṣe máa ń sùn gan? Ṣé máa ń sùn dáadáa? Báwo lẹ ṣe máa ń sùn tẹ́ máa ń jí? Ṣé tó bá kù ẹ̀yin nìkan, ṣé ẹ kì í dá jókòó kẹ́ ní time fún ara yín? Ṣé ẹ máa ń dá jókòó láti ronú? Ṣé mi ò honestly Ọlọ́run mọ̀ gbọ́, mi ò understand ẹ̀yin people yìí. Ẹ ti sọ ọ̀la nù, ẹ ti gbàgbé ọ̀la. Mi ò fẹ́ mọ̀ bí èèyàn ṣe lè pẹ́ tó láyé. Bí mo ṣe máa sọ, ọjà láwá náà, a máa gbọ́, ẹ máa gbọ́, ẹ máa tọ́, a máa gbọ́, a máa tọ́ àfàwọn ọ̀tá wa tí wọ́n bá rúkú sí wa nìkan ló kù. Ọjọ́ kan àkùkọ akọ lẹ́yìn oníkálùkù. Ọjọ́ kan
oníkálùkù máa dágbére fún ayé ẹ̀ṣẹ̀ òun òṣì yìí, ó wá máa kó oníkálùkù pẹ̀lú iṣẹ́ ọwọ́ rẹ̀. Nǹkan téèyàn bá gbélé ayé ṣe òun ni wọ́n máa sọ nígbà tó bá lọ tán. Kẹ́ fi gbogbo ayé kẹ́ fi kó ọrọ̀ jọ, kẹ́ fi kó ọrọ̀ jọ fún àwọn ọmọ yín, kẹ́ fi kó ọrọ̀ jọ fún àwọn ọmọ yín. Nǹkan tí ẹ bá gbélé ayé ṣe òun ni wọ́n máa sọ nípa tiyín. Gbogbo ọrọ̀ ọ̀hún gan tẹ̀tẹ̀ wá ń kójọ fún àwọn ọmọ tiyín, ta ló mọ̀? Kò sí ẹ̀dá tó mọ̀ ọ̀la. Ọlọ́run nìkan ló mọ ilẹ̀ tó máa mọ́ ọ̀la. Kí ni wá dé? Oníwàásù dẹ̀ ni yín sà, Professor Yẹmí Osinbajo. Ṣe máa gbé ìgbésí ayé yín bí ìgbà tó jẹ́ pé ọjọ́ yẹn gangan ló máa jẹ́ ọjọ́ ìkẹyìn. Ìkànnì yín. Ẹ dẹ̀ máa ṣojú gbọ́n, ẹ máa ṣojú bí ìgbà tó jẹ́ pé kò kàn yín. Ẹ máa ṣe bí ìgbà tó jẹ́ pé ẹ mọ̀ bó ṣe lọ, bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ẹ mọ̀ mẹ́wàá. Ó mà ṣe o, ó mà ṣe o. Ẹ wo ní Sudan, ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ wo nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní Sudan lọ́wọ́lọ́wọ́ báyìí. Gẹ́gẹ́ bí ipò wọn, gẹ́gẹ́ bí igbákejì ààrẹ orílẹ̀-èdè ìlú mujẹmujẹyan, wọ́n máa sọ nǹkan kan àbí wọ́n sọ sí ni. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ Ọlọ́run ẹlẹ́dàá? Kí ni nǹkan tí ó ṣẹlẹ̀? Mo fẹ́ play nǹkan tó ẹ máa gbọ́ àwọn ọmọ Nàìjíríà, àwọn ọmọ Yorùbá, wọ́n wà nílùú Sudan o. Wọ́n wà ní ìlú yan. Ẹ máa gbọ́, mo máa play kinní kan fún wa. Mi ò lè show ẹ̀ torí pé kí wọ́n má bàa ṣẹmọ̀, kí wọ́n má lọ complain pẹ̀lú Facebook. Ṣùgbọ́n ẹ jọ̀wọ́ ẹ tẹ́tí kẹ́ gbọ́, kẹ́ wo ìyà tó ń jẹ àwọn ènìyàn, àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ orílẹ̀-èdè yan tí wọ́n wà ní ìlú Sudan, tó yẹ gẹ́gẹ́ bí igbákejì ààrẹ, gẹ́gẹ́ bí onígbàgbọ́ tí wọ́n tún jẹ́ pásítọ̀, wọ́n tún jẹ́ pòfẹ́sọ̀, olùkọ́ àgbà, tó yẹ kí wọ́n, àwọn ló yẹ kí wọ́n máa gbé oríyìn fún. Wọ́n ṣe kí ni? Wọ́n ṣe bí ìgbà tẹ́ pé wọn ò gbọ́. Ẹ fetí gbalẹ̀ ẹjọ́. Remember when they said Africans do not like each other, right? This is what they actually mean in regard to what is currently happening in Sudan. Ethiopians wouldn't let Nigerians pass through their borders to get their ways back to Nigeria. We all know there is a crisis or war going on in Sudan right now, to the extent that even the Sudanese themselves are fleeing outside of Sudan. The Sudanese who are living in Khartoum are fleeing to their various villages. Almost everybody left Khartoum at the moment, which is the capital of Sudan, except for the international students, most of which are Africans. Some of them are women. They are left stranded in Sudan right now. All they do at the moment is to lie on the floor. Some of them are sick. Some of them are injured allegedly. I have spoken with a lot of Nigerian students in Sudan. A lot of them have spoken out on social media. What they said is that one of the safest and easiest way to follow in order to leave Sudan at the moment is to get your way out from Khartoum to the Ethiopian border. And Nigerians try to follow that way with some other international students. Ethiopian immigration allowed every other nationality to pass through their country. Somali, Kenya, Djibouti, Yemen, and every other person except for Nigerians. They asked them to apply for a visa, which they did 3 days ago. Nobody is even looking into their visa application at the moment because there is a public holiday for it in Ethiopia. So they asked them to go back to Sudan while other people are passing. Even the Sudanese are passing, but they wouldn't let Nigerians pass. So they're indirectly asking them to go back and die, that we do not care about you, only care about our neighbors. And remember at the beginning of Russia-Ukraine conflict, where all those white people wouldn't let black people pass through their borders. We came out in thousands on social media calling them racist. Ethiopia is giving us the same vibe. So we are using this medium to call on the attention of the Ethiopian government and the entire African Union to look into this case immediately. Thank you. Ẹ ṣé, ẹ ti gbọ́, mo ń kí wa bí ẹ ṣe ń wọlé ẹjọ́, ẹ jẹ́ kí n sáré sọ̀rọ̀ sí kinní yìí lórí, màá kí yín. Ẹ ṣé, mo dúpẹ́. Ṣé ẹ ti gbọ́ àbẹ́ gbọ́? Ẹ wá sí US, Professor Yẹmí Osinbajo.
fake pastor nǹkan táwọn èèyàn ṣe ń pè yín ní fake pastor òun rèé ok ẹ má bínú sá o ẹ̀yin náà ní àwọn ọmọ ẹ ní àwọn ọmọ Ọlọ́run wá ẹ̀yin náà gbogbo àwọn yín obìnrin ni wọ́n ní Sudan lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní tẹ́ bá rí nǹkan tí wọ́n ń ṣe fún àwọn ọmọbìnrin tó wà ní ibẹ̀ ipa wo lẹ ti kó kí ni nǹkan tẹ́ ṣe sí gẹ́gẹ́ bí bàbá ṣé torí tí wọn kì í ṣe àwọn ọmọ yín kò sí àwọn ẹbí yín nínú wọn ẹnìkan ló bí àwọn náà o ẹ rántí pé ká sọ pé ìlú yọ dára ni wọn ò ní lọ sí Sudan láti lọ jókòó sí ibẹ̀ onímọ̀tara ẹni nìkan dẹ̀ níyín ìwé mímọ́ ó ní fẹ́ràn ọmọnìkejì rẹ gẹ́gẹ́ bí ara ẹ̀ ṣùgbọ́n yìí ò ṣe é ń ṣe ìdàkejì ẹ̀ èmi ìtàn máa sọ nípa yín ẹ sọ fún mi kí ni nǹkan pàtó tá máa fi tọ́ka títa lè sọ pé yes onígbàgbọ́ tòótọ́ àti òdodo ni yín sà. ọ̀pọ̀lọpọ̀ ló ní wàásù tí kò lè ṣòtítọ́ mọ́ wọ́n ń jẹ̀jẹ̀kújẹ wọ́n ń mùmúkúmu wọ́n ń ṣèṣekúṣe wọ́n ti gbàgbé wọ́n ń ṣèṣe júdásì wọ́n ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́ fúlàní wọ́n ń ṣẹrú fúlàní òun ẹ̀ ní yín sà ó mà ṣe o ẹ̀san máa ké gbogbo àwọn tẹ̀ ń palẹ́kúnjayé ẹ̀jẹ̀ wọn gbogbo ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ tí wọ́n gbogbo wọ́n máa bẹ̀rẹ̀ sí ní ké fún ẹ̀san olúwa fún yín ní àsìkò ọlọ́run ọba mi ẹ kú sùúrù ó ti tó gẹ́ ìyà yìí ti pọ̀ jù ojoojúmọ́ ní orílẹ̀-èdè mùjẹ̀mùjẹ̀ yan ojoojúmọ́ kò sówó lóde ìyà yìí ti pọ̀ jù ìnira yìí ti pọ̀ jù ìrora yìí ti pọ̀ jù òun ni ọkùnrin ń kígbe òun ni obìnrin ń kígbe òun ni àgbà ń kígbe òun ni ọmọdé ń kígbe ní ojú ẹ̀mí yín gẹ́gẹ́ bí ẹni tí ó tún wá fẹ́ ọmọ bàbá Awólọ́wọ̀ ó ṣe ní láàánú. ẹ jẹ́ kí n sáré kí àwọn tí wọ́n wọlé my honourable uncle mi Mr. Adeniyi Sanyaolu ẹ káàbọ̀ sà ẹ ṣé gidi gan ni o mo dúpẹ́ sà Dádì Olúwaṣeun Arówólò Mr. Kalo Ìfẹ́ ẹ ṣé gidi gan Dádì Ayọ̀lá Abdulrasheed mo dúpẹ́ ẹ ṣé èèyàn yìí comrade mi ti alájẹ comrade Adébáyọ̀ Basiru gbogbo lè ń kọ́ àwọn ọmọ mi ń kọ́ àṣàbàrí àgbèyìn o ẹ ṣé ẹ kú àdúró sí ó ṣe dádì ọmọ mi ire ní tèmi Ahmed ẹ ṣé gan ni sà no going back ó yẹ kí pásítọ̀ Yẹmí Osinbajo ó yẹ káwọn àwọn ló yẹ in fact gan àwọn ló yẹ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo ìyìn rere Yorùbá nation pé nǹkan tí bàbá ìyá ìyàwó àwọn tó bẹ̀rẹ̀ tó kú sí torí ẹ̀ káwọn parí ẹ̀ inú ẹ̀ ló yẹ kí wọ́n korúkọ Professor Yẹmí Osinbajo sí ṣùgbọ́n wọn ṣe rárá. ẹ ti gbàgbé ọjọ́ àti sùn tí bàbá Awólọ́wọ̀ bá rí yín ẹ máa gbọ́ ẹ máa tọ́ o tí bàbá Awólọ́wọ̀ bá rí yín ní ọjọ́ kẹyìn kélédùmarè tẹ̀ torí yín kí ni ẹ máa sọ fún bàbá. ṣé ká bẹ̀rẹ̀ pẹ̀lú Western hotels tí bàbá ṣe Láfíà hotels tó wà ní ìlú Ìbàdàn Cocoa House ńkọ́. ẹ má bínú ẹjọ́ bàbá mi mo ṣe ní orúkọ yín ní ẹjọ́ èèyàn yìí Ọlámilékan bàbá mi Ọlámilékan Ṣòbó ẹjọ́ ẹ má bínú sà ẹ ṣé gan mo dúpẹ́ sà Mr. Alesh ẹ ṣé gbogbo ẹ̀ Cocoa House Western Nigeria Television nígbà yẹn gbogbo kíní wọ̀nyí gbogbo nǹkan tó dára gbogbo nǹkan mèremère tó yẹ pé tá bá bẹ̀rẹ̀ láti èní tá bá bẹ̀rẹ̀ sí ní sọ ní ẹṣẹṣẹ
títí tí lọ́la máa fi mọ́ àní parí tó jẹ́ pé ẹ̀yin ló yẹ kẹ́ ṣe kí ni kẹ́ forí kẹ́ fà kẹ́ kọ́rí báyìí kẹ́ jẹ́ kí Buhari kẹ́ wo Buhari lójú kẹ́ sọ fún pé ọmọ kíran ní ọmọ darandaran ẹ̀yin máa ibi tí bàbá yan bẹ̀rẹ̀ ẹ̀yin máa rí pé dájú pé kí ni ẹ parí ẹ ṣe tó bá ti di pé kí wọ́n ran yín níṣẹ́ ẹrú wọ́n ń ṣe yín bí ẹrú bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni wọ́n ń ṣe yín tí ò bá yé yín nǹkan tí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn pé máa ń jókòó máa ń wò tí máa ń jókòó máa wò báyìí pé ṣé tòótọ́ ṣé ọmọ ọkọ Yorùbá ni bàbá Yẹmí Ọ̀sínbàjò yìí pásítọ̀ Yẹmí Ọ̀sínbàjò ìyàwó yín gan ṣẹ́rí nígbà míì ṣebí tọkùnrin bá ti ń ṣe nǹkan míì nígbà míì tí ò bá dáa ṣebí ìyàwó ṣebí torí nǹkan téèyàn ṣe máa ń ní aya sílé nìyẹn aya lálùbáríkà abiyamọ obìnrin ìwà lu ọ̀pọ̀ obìnrin yan wàá lu agbára obìnrin yan pé no wàá takú sí lọ́rùn ni wàá sọ bàbá mi o bàbá mi Ọ̀túnba ẹrù òbodò dádì mi ẹ káàbọ̀ sà ẹ ṣe gidi gan mo mọ̀ lórí God bless you sir gẹ́gẹ́ bí obìnrin gẹ́gẹ́ bí abiyamọ wàá yarí fún ọkùnrin yan ni pé no má bà mí lórúkọ jẹ́ torí ọ̀la torí èní ìkan torí ọ̀la nílẹ̀ Yorùbá ta ni ọ̀la kí ni wọ́n máa ń pè ní ọ̀la àti àwọn ọmọ téèyàn bí gbogbo ẹ̀ wà nínú ẹ̀ torí pé àwọn tí wọ́n wà nínú ìrora wọ́n máa ṣe tí wọ́n bá fi ẹkún tí wọ́n bá fi gé ègún fún yín wàláì bó ṣe máa rí nìyẹn ṣùgbọ́n kàkà kí ìyàwó yín gangan náà káwọn náà lo ọpọlọ wọn kí wọ́n ṣe bí abiyamọ bí obìnrin rere bí abiyamọ tó máa ń gbọ́ ẹkún ọmọ rẹ̀ tí ò ní sùn lọ wọn ṣe rárá wọn ṣe rárá ẹ rántí a ó bẹ̀ ṣe oníkálukú ó tó wọlé ògo kẹ́ fi gbogbo ayé kẹ́ fi kọ́ ilé kẹ́ fi gbogbo ayé kẹ́ fi ra ilẹ̀ mọ́lẹ̀ kẹ́ fi gbogbo ayé kẹ́ fi kọ́ mọ́tò gbàlódé jọ kẹ́ fi gbogbo ayé kẹ́ fi kọ́ góòdù gbàlódé jọ kẹ́ fi gbogbo ayé kẹ́ fi kó gbogbo aṣọ ìgbàyé jọ ọjọ́ kan àkùkọ máa kọ lẹ́yìn oníkálukú kò sí ìtẹ̀dẹ̀ lè mú lọ a ò mú ohunkóhun wá sí ayé bẹ́ẹ̀ ni a ní mú ohunkóhun lọ ẹ sọ fún mi pàtó kí n tó parí pásítọ̀ Yẹmí Ọ̀sínbàjò ilé ìwòsàn wo ló dára tó jẹ́ pé ó dára báyìí téèyàn lè tọ́ka sí báyìí tó wà ní orílẹ̀-èdè ní ìlú mùjẹ̀mùjẹ̀ yan mo ń béèrè ní ọwọ́ yín ni sà ọ̀nà wo ni ó dára ní ilẹ̀ Yorùbá iná kò sí omi ìyà ń jẹ àwọn ènìyàn wọn ò sanwó iṣẹ́ fún àwọn òṣìṣẹ́ ẹ̀yin ẹ wá ń sọ sọkúsọ ní orílẹ̀-èdè Amẹ́ríkà àwọn Fúlàní wọ́n tì yín síwájú wọ́n mọ nǹkan tó ń ṣe ẹ wá ń jẹ́ kí wọ́n sọ yín di ẹ má jẹ́ kí n sọ ẹ má jẹ́ kí n sọ ẹ má jẹ́ kí n sọ wọ́n tì yín síwájú ṣùgbọ́n tí bá mú mi sọ máa sọ wọ́n ti mọ nǹkan tí ìgbà tí wọ́n ń sọ ọ̀rọ̀ ní àná ní ibi tí wọ́n lọ láti lọ sọ̀rọ̀ ní state tí wọ́n lọ ní Pennsylvania ẹni tó fẹ́ béèrè ọ̀rọ̀ ní ọwọ́ wọn olóye oníjìnlẹ̀ ọlọ́pọlọ ni ìgbà tí wọ́n ti rí bí wọ́n ṣe gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ báyìí kí ni wọ́n ṣe kíá wọ́n ti gba microphone ní ọwọ́ wọn torí pé wọ́n ti mọ̀ pé ó máa já irú àwọn nǹkan tí kò wá yé mi gangan náà ni pé mo wá ń béèrè ní ọwọ́ ẹ̀yin ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà ọ̀hún gangan náà èwo lẹ́yìn náà fẹ́ sọ pé ẹ gbọ́ nínú ẹ̀ no ẹ jẹ́ ká sọ ọ̀rọ̀ níbi tí ọ̀rọ̀ bá wà báyìí kí ni nǹkan tí ẹ fẹ́ sọ pé ẹ gbọ́ nínú ẹ̀ ṣé ẹ rántí olóògbé Gbénga Owólabí àbẹ́ ẹ rántí ọmọ orílẹ̀-èdè yín tó jẹ́ pé ìlú yan wọ́n lọ sí orílẹ̀-èdè mùjẹ̀mùjẹ̀ yan náà ni o ó lọ wọ́n ṣe kí ni wọ́n gé ẹ̀mí ẹ̀ légbodò wọ́n ṣe ẹ̀mí ẹ̀ légbodò ṣèbẹ́yìn náà ṣebí ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà náà ló san owó ẹ̀ tí wọ́n ṣe tún ṣe kí ni wọ́n gbé òkú arákùnrin yìí
wọ́n gbé padà wá sí orílẹ̀-èdè Amẹ́ríkà. So irọ́ wo ni wọ́n wá ń pa fún yín? Nǹkan tí kò yé mi nígbà míì nìyẹn. Ẹ jẹ́ ká sọ òtítọ́ fún ara wa. Nǹkan tí kò yé mi nígbà míì nìyẹn pẹ̀lú yín. No. Ṣé bí a ṣe máa bá lọ nìyẹn? Ẹ máa jẹ́ kí wọ́n wá máa pa irọ́ fún yín. Àwọn ambassador Amẹ́ríkà, àwọn ambassador orílẹ̀-èdè Amẹ́ríkà. Ṣé bí wọ́n kí ni wọ́n sọ? Wọ́n sọ pé orílẹ̀-èdè mùjẹ̀mùjẹ̀ yan kò safe. Wọ́n ń rọ àwọn ọmọ ìlú wọn pé kí ni kó máa padà bọ̀ wá sílé. Àbí bẹ́ẹ̀ kọ́ ni? Ẹ̀yin tí bá ń gbé ní orílẹ̀-èdè Amẹ́ríkà, tí mo bá ń pa irọ́ ẹ̀jẹ̀ ẹja irọ́ mi. Ṣé climate change? Kí ló kàn wá pẹ̀lú climate change? Kí ló kàn wá? For real? Pastor Yemi Osinbajo, for real? Ṣé tòótọ́? Ẹ jẹ́ kó rí yín pé. Ẹskísà, ẹ ṣe kí ni? Ẹ jẹ́ kí orí yín pé. Tí wọ́n bá rán èèyàn níṣẹ́ ẹrú, ó yẹ kéèyàn máa fi tọmọ jẹ. Ẹ rántí pé odò tó bá gbàgbé orísun ẹ̀, kí ló máa ń ṣe? Máa ń gbẹ. Ẹ rántí o, ẹrú àròjinlẹ̀. Ẹ rántí pé ẹ má bínú sá o. Ẹ rántí pé ẹ ní àwọn ọmọ. Ṣé rí gbogbo nǹkan tí ẹ̀dá bá máa ṣe ní ayé yìí, èmi máa ń sọ o. Gbogbo nǹkan téèyàn bá máa ṣe ní ayé yìí, ẹ jẹ́ ká máa bẹ̀rù Ọlọ́run. Gbogbo nǹkan tí a bá máa ṣe ní ayé yìí, ẹ jẹ́ ká máa rántí ọjọ́ tó máa kù wá kù iṣẹ́ ọwọ́ wa ní sàréè. Ẹ jẹ́ ká máa rántí. Ẹ̀yin ò rántí. Daddy Ibrahim Onímànà, ẹ káàbọ̀. Daddy Bukola àbí Mọ́mí Bukola àbí Bat. Abubakar Rashid, ẹ ṣé, God bless you. Ẹ jẹ́ ká máa rántí ọjọ́ ìkẹyìn. Kí ni wọ́n máa tọ́ka sí pàtó fún yín pé ẹ ṣe fún ìran yín? Kí ni wọ́n máa tọ́ka sí? Ẹ má bínú. Kí ni wọ́n máa tọ́ka sí pé ẹ ṣe fún ìran yín? Bàbá Yẹmí Osinbajo, kí ni wọ́n máa tọ́ka sí? Ká tó sọ kó tó di àsìkò no 30 kilo ọjọ́ mélòó ló kù? 30 ọjọ́ àti bí ọjọ́ mélòó kan òun ló kù sí tẹ́ máa fi kúrò, quote unquote, sí ẹ máa fi kúrò ní ibi tí ẹ wà yan. Kí ni wọ́n máa tọ́ka sí? Ǹjẹ́ ẹ tún ọ̀nà ṣe? Kí lẹ ṣe fún ìran Yorùbá? Mo sì ń béèrè ní ọwọ́ yín, mo sì máa tẹnu mọ́ ní gbogbo ìgbà lóòrèkóòrè. Ẹ má bínú o. July 1st 2021 nígbà tí wọ́n lọ sílé bàbá wa Sunday Adéyẹmọ tí wọ́n ń jà tí wọ́n ń pariwo fún Yorùbá nation bí ìgbà tí bàbá wa Awólọ́wọ̀ tó jẹ́ pé tìtorí ẹ̀ nígbà tí wọ́n lọ síbẹ̀ wọ́n pa àwọn èèyàn méjì sínú bẹ̀. Títí di àsìkò yìí bí mo ṣe sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọn ò mà tí gbé òkú wọn sílẹ̀. Ní ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí ẹ dẹ̀ mọ̀ ìtàn Yorùbá torí ọlọ́pọlọ ni yín sà. Ipa wo ni ẹ ti kó nínú ẹ̀? Ẹ mọ̀ wípé ọmọ kú ó sàn ju ọmọ sọnù lọ. Tó bá di ọjọ́ ọ̀la, iná tí bá àwọn èèyàn wọ̀nyí wọ́n ní àwọn ọmọ. Tó bá di ọjọ́ iwájú ní ilẹ̀ Yorùbá nígbà tí àsìkò bá tó, àwọn ọmọ yìí wọ́n máa fẹ́ lọ sí ojú orí bàbá wọn láti lọ ṣe àdúrà. Ibo ni ẹ fẹ́ kí wọ́n lọ? Kò dá bẹ́ẹ̀ o. Pastor Yemi Osinbajo, kò dára bẹ́ẹ̀. Ẹ dẹ̀ wà ní ipò agbára. Ìrẹ́jẹ, ẹ dẹ̀ ń jẹ́ kí wọ́n máa rẹ́ ìran Yorùbá jẹ. Á bí yín o.
ojú Olúwa ó ṣe kí ni ó korò sí ẹ̀ṣẹ̀. Ojú Olúwa korò sí ẹ̀ṣẹ̀. Ẹ ṣé Pastor Marcel Babatope, God bless you sir. Nígbà tí Jésù bá dé láti pín èrè, Professor Yemi Osinbajo, Vice President ti ìlú Mujẹmujẹyan, nígbà tí Jésù bá dé láti pín èrè, irú èrè wo ni wọ́n máa pín fún yín? Kí ni wọ́n máa bá? Kí ni yóò bá lọ́wọ́ ti yín sà? Gbogbo bẹ́ ṣe ba ilé ayé jẹ́, gbogbo ẹkún òun ìpayín keke tí ẹ dá sí ilẹ̀ Yorùbá. Toró nígbàgbọ́ ni yín ni mo ṣe ń lo eléyìí fún yín sà. Ẹ rántí bàbá Awólọ́wọ̀, ó ní àwọn sọ pé àwọn ò fẹ́ kí ọmọ àwọn tó ń gbé àwọn káàkiri kí wọ́n tún ṣe kí ni, kí àwọn ọmọ tiwọn náà tún máa ṣe the same, kí wọ́n tún máa ṣerú nǹkan náà, kí wọ́n tún máa gbé àwọn ọmọ tiwọn kiri. So fún ìdí eléyìí, torí ẹ̀ ni bàbá ṣe rí dájú pé ètò iléèwé, ètò iléèwé ọ̀fẹ́, ẹ káàbọ̀ mọ́ mi Janet Adébísí, ló ṣe rí dájú pé ètò iléèwé ọ̀fẹ́ ó ṣe pàtàkì, ó ṣe kókó káàkiri àwọn ọmọbìnrin pàápàá jùlọ tí wọ́n wà ní iléèwé ẹ̀kọ́ gíga ní orílẹ̀-èdè Mùjẹmùjẹyan, pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń ṣe, ẹ má bínú nǹkan tí mo fẹ́ lò yìí náà, bóyá ẹ jẹ́ kí wọ́n ń ta ara wọn, wọ́n ń ṣe ìṣekúṣe. Kí ni ìdí ẹ̀ tí wọ́n ṣe ń ṣe? Ǹjẹ́ ká sọ pé gbogbo ẹ̀ dára, ká sọ pé eku ń ké bí eku, ẹyẹ ń ké bí ẹyẹ, ọmọ ènìyàn fọhùn bí ọmọ ènìyàn, ǹjẹ́ nǹkan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀? No, ẹ sọ fún mi. Kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ yìí ló wù láti ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n ìgbà tó jẹ́ pé ọ̀nà àti jẹ, ọ̀nà àti mú dí, tí wọ́n bá jàjà wá rí àwọn ọkùnrin kan láti ibì kan tí wọn ò mọ ilé ẹ̀, tí wọn ò mọ ọ̀nà ẹ̀, tí wọn ò tiẹ̀ wọn ò mọ ọ̀ràn ẹ̀, wọn ò mọ ibi tó ti wá, àwọn olóṣó, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fi ayé àwọn ọmọ yìí, wọ́n bẹ̀rẹ̀ sí ní dá ẹ̀mí wọn légbodò. Ní ọjọ́ mélòó kan sẹ́yìn, tẹ bá rí mi ò ní fi hàn wá, ọmọbìnrin kan, mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ó ṣeéṣe ká ti rí, mi ò lè fi hàn wá ní bíbà yìí, kì í ṣe nǹkan tí wọ́n lè fi hàn. Níbi tó ti ń ṣe kí ni, tó ti ń wá ọ̀nà àtijẹ àti mu káṣírí bò, ó lọ ṣe nǹkan tí ò yẹ kó ṣe. Kí ló ṣẹlẹ̀ sí? Ìdin oríṣiríṣi, ẹ mọ ìdin tó jẹ́ pé lára nǹkan tó bá ti bàjẹ́, ó wá bẹ̀rẹ̀ sí ní ẹ̀jẹ̀ ń jáde ní abẹ́, ó ń pọ ẹ̀jẹ̀, ó ń bí ẹ̀jẹ̀. Ara iṣẹ́ ibi, ara iṣẹ́ ìwà ìbàjẹ́ yín ní ojú ẹ̀mí yín. Ìdí nìyẹn tó ṣe jẹ́ pé kí ni, kí oníkálukú máa lọ ní ìlú ẹ̀, òun nìkan ló lè yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Torí pé ìrẹ́jẹ yìí ti pọ̀ jù, ìyà yìí ti pọ̀ jù, ẹkún òun ìpayín keke ó ti pọ̀ jù ní ìlú yan. Ọlọ́run, èyí kì í ṣe pé à ń gbógun ti ìjọba, àwọn ò bá ìjọba jà, bá ìjọba jà, ẹ̀tọ́ ìran wa làwa ń béèrè fún. Àwọn tí ò léèyàn, àwọn tí ò lára, òun làwa ń béèrè fún. Ìdí nìyẹn tí Ọlọ́run ṣe kọ sí bàbá Bánjí Akíntóyè nígbà náà, tí Olúwa kọ sí wọn nínú àlá pé lọ gba ìran ẹ kúrò nínú oko ẹrú. Nǹkan tí Yorùbá Nation dúró fún nìyẹn. Nǹkan tó bí èyí tí bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀, bàbá olóògbé Bọ́lá Ìgè, ẹ rántí pé ara nǹkan tí wọ́n pa wọ́n sí náà nìyẹn. Àwọn ò dẹ̀ ní dákẹ́, àwọn ò ní dákẹ́. Nǹkan tó yẹ, ibi tó yẹ kí wọ́n ti bá yín nìyẹn. Bàbá, ẹ̀yin ló yẹ kẹ́ síwájú bẹ̀sà. Kì í ṣe pé ẹnikẹ́ni ò bá ìjọba jà. Tí ìjọba bá ṣe ẹ̀tọ́, ẹ wo orílẹ̀-èdè káàkiri àwọn ìlú tẹ̀ ń lọ, pàápàá jùlọ orílẹ̀-èdè Amẹ́ríkà yẹn, ẹ kì í pẹ́ lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà. Ká sọ pé bí àwọn ìjọba abẹ ṣe ń ṣe nìyẹn, ṣẹ́yìn máa lọ síbẹ̀. Ṣé ẹ̀yin máa lọ sí ibẹ̀? Àwọn tó wà ní iléèwé gíga, ìjọba abẹ máa rí dájú pé èyí tó bá rí pé ó kù díẹ̀ káàtó,
fún àwọn òbí ọmọ náà kí ni wọ́n máa ṣe wọ́n máa ràn wọ́n lọ́wọ́ èyí tí wọ́n bá ní láti gba loan fún á gba loan kó tó jáde ní iléèwé tọ́mọ bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ á bẹ̀rẹ̀ sí ní sanwó loan tó bá gbà padà àbí bẹ́ẹ̀ kọ́ ni tí mo bá ń pa irọ́ ẹja irọ́ mi èwo ni ẹ̀yin ṣe sí ìlú tẹ̀yin ṣe igbákejì ọdún 8 gbáko kò sí nǹkan pàtó tá a lè tọ́ka sí pé ṣe fún ìran yín ojú gbà mí tì fún yín àfi kẹ́ máa lọ káàkiri kẹ́ máa dé fìlà bàbá Awólọ́wọ̀ nǹkan kẹ́ máa dé fìlà bàbá Awólọ́wọ̀ bàbá onínúure bàbá aláàánú bàbá tó fẹ́ràn ọ̀run ẹ̀ títí di ọjọ́ ikú ni bàbá Awólọ́wọ̀ fẹ́ràn ọ̀run ẹ̀ torí gbogbo yín tẹ̀ ń dé fìlà bàbá Awólọ́wọ̀ tẹ́ ẹ̀ mọ̀ túmọ̀ fìlà ní òrò pé ẹ̀ mọ̀ túmọ̀ nǹkan tí bàbá Awólọ́wọ̀ ṣe ṣá fún ìran wọn ṣé ó yé yín. ẹ jẹ́ máa play kinní kan fún wa tá a máa fi parí ètò yìí ẹ jọ̀ọ́ ẹ má bínú. Dr. Michael ni wọ́n máa ń jẹ́ kí n wo Alhaji Oríyọmí Hamzat àtìgbà yan báyìí èmi gan tí mi ò lè ṣe kí n má lọ wo Alhaji Oríyọmí Hamzat ẹlẹ́yinjú àánú aláàánú ènìyàn ni wọn ò ṣe Yorùbá nation ó wà òkè gbogbo wa náà kọ́ la máa ṣe Yorùbá nation nígbà tí àsìkò bá tó ṣùgbọ́n ọmọ Yorùbá ni wọ́n èmi gbé fún wọn nítorí pé wọ́n nífẹ̀ẹ́ mẹ̀kúnnù ọlẹ́yinjú àánú wọ́n dúró fún ìran wọn wọ́n kọ ìrẹ́jẹ wọ́n kọ ìwọ̀sí irú àwọn ìdábẹ̀rẹ̀ mi náà ni mo like olóòótọ́ ara nǹkan tí mo fẹ́ fi rán igbákejì ààrẹ orílẹ̀-èdè mùjẹmùjẹ Professor Yẹmí Osinbajo ara pé àparọ́ mọ́ wọn láti ọ̀dọ̀ Alhaji Oríyọmí Hamzat òun ni kinní lẹ́nujọ́ mẹ́ta yìí ló ṣẹlẹ̀ ẹ gbọ́. ẹrú aṣọ mọ́yà dáadáa ẹrú aṣọ sókè dáadáa ó ní ẹrú aṣọ sókè dáadáa obìnrin ẹ wá fa sàlẹ̀ náà ẹ fa aṣọ sílẹ̀ dáadáa sàlẹ̀. Good, you are good to go. Báwo yẹn wọ́n lè dún àwẹ̀? Afura pé àwọn ajínigbé tí wọ́n máa ń jìyàn gbé gba owó lọ́wọ́ èèyàn báṣubàṣu nínú ìyá ìkóṣù lọ́wọ́. Ìdí tá a fi ń ṣe eléyìí, òun ni láti fi hàn fún àwọn èèyàn wọn tí wọ́n bá ń wá wọn. Wọ́n lè rò pé wọ́n ti débi tí wọ́n ń lọ kí wọ́n rò pé ibi tí wọ́n ń lọ ni wọ́n wà báyìí. Kọ́kàn wọn balẹ̀ lé. Kódà wọ́n lè máa pè wọ́n ká rò pé bóyá fóònù wọn ó ti kú kò sí bátìrì lórí ẹ̀ làwọn òfin ríìtì wọn mọ́. Wọ́n sì lè máa bẹ̀rù náà bákan náà kí wọ́n sì máa sáré lọ sọ́ọ̀tún sósì táwọn èèyàn wọn ti wà nínú wàhálà. Ìdí tá a fi ṣe léyìí ni fún àwọn ẹnikẹ́ni tó bá rí ṣóò tẹ̀ ń wò yìí láti tètè máa share rẹ̀. Ṣé mọ̀ wípé ó ti di àjùmọ̀ṣe iṣẹ́ wa báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà gbogbo ẹ̀ ti di ogun àjùmọ̀jà torí pé àkùmẹ̀ntì ọkàn kọ́nà mọ́jà burú ọkàn nìkankan nù wa ẹni tó ní mikra yìí mikra tí ya ìjókòó nú ẹ̀ yìí òun náà fi ṣiṣẹ́ ẹ̀kọ́ pawó ni kódà Ọlọ́run lọ́mọ iye tó ti lè pa lónìí tí bá lọ tí ń bọ̀ tí ọba tiẹ̀ wá fi ṣiṣẹ́ tó ní kí mikra ó sinmi lónìí mikra ó kú àánú létí ọmọ sinmi yóò dẹ̀ get more strength láti ṣiṣẹ́ mi lọ́la. Bákan náà làwọn èèyàn tí wọ́n gbé wá àwọn náà lè máa sùn nínú ilé wọn kí wọ́n ní kò sí tó ka àwọn. Ṣùgbọ́n àwọn ẹni yìí níṣẹ́ ni wọ́n fira wọn lẹ̀ láti ṣe iṣẹ́ wọ́n tún fi dúkìá tí wọ́n ní náà sílẹ̀ láti ṣiṣẹ́ ọmọnìyàn. Wọ́n gbé ìyá yìí wọ́n sì gbé wá sí iléeṣẹ́ rédíò Àgídìgbò gẹ́gẹ́ bí wọ́n ti mọ̀ wá máa ń tá a máa ń ṣe. Àwọn Àgídìgbò náà gbìyànjú àwa náà bẹ̀rẹ̀ iṣẹ́ tẹ́ ẹ mọ̀ wá mọ̀ tá a máa ṣe. Wọ́n náà ní láti ṣàfihàn irú àwọn èèyàn báyìí tá a bá rí. Tí ìrìn wọn jẹ́ ìrìn àbáàdì tá a mọ̀ pé wọ́n wà nínú ìlàyílò, wọ́n wà nínú wàhálà ìdààmú ìpòrúurú ọkàn ohun àìbalẹ̀ àyà. Ìdí rèé tá a fi gbé wá sí ojú ìwòran yín ẹnikẹ́ni tó bá rí iṣẹ́ tí náà lọ́wọ́ kù sí báyìí o láti máa ṣe kíni láti máa share ẹ̀.
ẹ máa share ẹ̀ kó má jẹ́ mọ́ wọ́n ròyìn kó má jẹ́ mójú nǹkan mi kó má jẹ́ mọ́ mo bísì kó má jẹ́ mọ́ mi ò ráàyè torí pé ọlọ́run má dàbúrú ọkàn wá o ṣe é rí ó tiẹ̀ ní jẹ́ pé díẹ̀ tí kálukú wá ń ṣe yìí gan-an ìlàbúrú yẹn ò fi tí ìkànlẹ̀kùn lé kálukú wa abẹ́ ẹ̀mọ́ ni ẹ jẹ́ káàánú òfin dáadáa yìí ká fi ṣètùtù káburú ọmọ kan wá kọ́mọ kankan ní ìwà kankan fúdìí èyí ẹ máa bá wa share rẹ̀ ẹ wá já gbọ́ ó ní wọ́n ti ṣalábàápàdé ìyá yìí ibo wọ́n ti ṣalábàápàdé rẹ̀ obìnrin tẹ́ ń wò yóò lè sọ̀rọ̀ báyìí o ẹ ṣe ń wò yìí kò lè sọ̀rọ̀ nǹkan ẹyọ kan tọkàn lè ṣe náà ni pé ó lè kọ orúkọ ara rẹ̀ orúkọ tọkànlá nǹkan tó lè kọ ni pé ṣé ń gbọ́ wa yakudura mọ́yìn mẹ́rin ṣé ń gbọ́ wa ṣé ẹ lè sọ̀rọ̀ ẹ lè sọ̀rọ̀. bá a sọ̀rọ̀ bí ojú ló lè ń dá nínú. àbó ti ni wọ́n tẹ́lẹ̀ ni. ó ní play abẹ́ bíìtì làwọn ti. ń bọ̀ lọ́dọ̀ yìí sà Mariam Kudirat màmá Mariam ọkọ wọn ní jẹ́ Màrúfù wọ́n tún wá kọ Rasidi kan sí. bàbá rẹ̀ ó kọ bàbá ọkọ rẹ̀ lóko. wọ́n lọ́kọ wọn ń jẹ́ Màrúfù bàbá ọkọ wọn ń jẹ́ Rasidi Kudirat ìyá Mariam ẹnikẹ́ni tó bá bá wa rí wọ́n níta mẹ́rin bóyá bẹ̀ náà ti tajà ní bóyá bẹ̀ náà ń gbé ni o àwọn náà kọ́ ọ̀yà ẹja gbọ́ ẹ káàárọ̀ sà. Yes sir. lẹ́ẹ̀kan ti dùn ṣe o organizer yìí ọkàrí ní abẹ́ pig táwọn tí wọ́n sọ ọkàn ní bóyá wọ́n lò ní ọjọ́ àti tẹ́lẹ̀ pé nígbà yìí agbẹ́rò lọ́wọ́ ẹ̀ bí alájàpá a sì rí ìgbà náà ní ọwọ́ rẹ̀ yìí a rí ní ọwọ́ rẹ̀ pẹ̀lú ààrẹ nígbà gbogbo èèyàn wọ́n ń sáàmù pé bóyá olówó nàbì ní pékinní ni àwọn aṣọ pé kí n sọ olówó nàbì nílé pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń sọ làwọn àbí àwò pé káwọ́ òwò ṣe láàánú làwọn àfi gbé wá sí bíbá ẹ̀ fún àwọn pé dáa pé àánú lẹ́nu bá dúró fún ibíbá ẹ̀ làwọn àfi ní káwọ́ ọ̀rà lọ torí mi gan fi ṣe iṣẹ́ tèmi gan sílẹ̀ pẹ̀lẹ́ ẹ̀ lẹ́ni gan wọ́n pàdé ẹ̀ lọ́lọ́sọ̀gbù tí ń ti èkó pọ̀ yálà wọ́n pàdé ọmọbìnrin náà kọjá lọ ni àwọn náà fi ṣe àmì ilé ọkọ̀ orúkọ rẹ̀ pé ọkọ̀ bẹ́ẹ̀ ni òun jẹ́ ó sì kọ àdírẹ́sì ibi tí ń gbé ó kó kọ lè rẹ̀ àwọn ọmọ ibi tó ń gbé wọ́n sì ti àfọ́lọ́. bóòlù ẹ̀yin ṣe rí. ẹ̀mí náà kàn rí àwọn èèyàn tí wọ́n pọ̀ ń bẹ̀ wọ́n dẹ̀ wò pé kí ni dìnẹ́sì tí a fẹ́ ṣe wọ́n láwọn ti pe nọ́mbà kiri kọ̀ọ̀kan lọ́wọ́ dẹ̀ nọ́mbà àfọ àyídí lọ́wọ́. òun ni a ti gbọ́ yàn ìwé mímọ́ ó fi yé mi pé alábùkún ni fún aláàánú àbí olùbùkún ni fún aláàánú nítorí pé kí ni wọn ò rí àánú gbà. inú mi máa ń dùn ní ọ̀pọ̀lọpọ̀ gbà tí mo bá ń wo ètò Alhaji Oríyọmí Hamzat mo gbàládùúrà pé iléeṣẹ́ wọn ò ní jóná wọn máa lọ sókè ni wọn ò ní jábọ́ láṣẹ Èdùmàrè. ṣé ẹ ti wá rí ara nǹkan tá à ń sọ fún Professor Pastor Yẹmí Osinbajo ṣe rí pé ara pé ìlú ò dára ìlú ò tòrò ètò ààbò kò sí ètò ààbò kankan ṣe rí arábìnrin yẹn àbẹ́ẹ̀rí ṣe rí àbẹ́ẹ̀rí obìnrin wọ́n ti ṣe báṣabàṣá ìlú tó ní ìjọba ìlú tó ní ọba tó ní ìjòyè ǹjẹ́ bó ṣe yẹ kó rí nìyẹn tí gbogbo àwọn ìlú òyìnbó tí àwọn ń lọ káàkiri gbogbo ìlú òyìnbó tí gbogbo wọn ní àwọn ọmọ sí káàkiri lá sọ pé bí ibẹ̀ ṣe rí nìyẹn ṣé wọ́n máa kó àwọn ọmọ wọn lọ sí ibẹ̀ kí ni ọjọ́ ọ̀la ìran wa kí ni ọjọ́ ọ̀la ìran wa báwo ló ṣe máa rí ẹ sọ fún mi báwo ni ọjọ́ ọ̀la ìran Yorùbá báwo ló ṣe máa rí ṣé báyìí ló ṣe máa lọ ni tí kò ní sí ìfọkànbalẹ̀ ṣé bẹ́ẹ̀ ló ṣe máa lọ ni ìdí nìyí tá a wà tá a ṣe ní dákẹ́ àwọn Ọlọ́run kó bá a fún àwọn tí wọ́n gbé iṣẹ́ Yorùbá Nation dání tinútinú tó tọkàntọkàn kó fún wọn ṣe kí Elédùmarè kó ṣàánú fún wa kó gbọ́ àdúrà wa nígbà tí ó bá wu Olúwa torí pé ìfẹ́ tí Olúwa nìkan òun ló máa ṣe nínú ìrìn àjò Yorùbá Nation tí a gbé dání
Olúwa ní gbogbo ògo, ìyìn, ọlá ọwọ́ òun nìkan ló wà. Kò dẹ̀ sẹ́ni tó mọ ìgbà, kò sẹ́ni tó mọ àkókò, kò sẹ́ni tó mọ wákàtí. Ọlọ́run nìkan, nǹkan tí Ọlọ́run ṣe máa jẹ́ Ọlọ́run nìyẹn. Nǹkan tí Ọlọ́run ò ṣe lè yípo padà nìyẹn. Ọlọ́run ò ní gbé ògo rẹ̀ fún ẹlòmíì. Ó máa bá wa gba orílẹ̀-èdè Yorùbá. Bí wọ́n fẹ́, bí wọ́n kọ̀, bí ọ̀tá fẹ́, bí ọ̀tá kọ̀, Yorùbá nation ó máa wáyé. Ó dẹ̀ máa ṣojú ẹ̀yin àti èmi. Mo wá ń gbà ládùúrà lẹ́ẹ̀kan sí fún gbogbo àwọn bàbá wa tí wọ́n gbé iṣẹ́ Yorùbá nation tinútinú tọkàntọkàn. Ọlọ́run á fún wọn ní okun àti agbára, kò ní rẹ̀ wọ́n, kò ní sú wọn. Bàbá Bánjí Akíntóyè, àgbà yín á dalẹ́ o, ẹ kú rọ́jú ẹ kú rọ́jú bàbá, ẹ kú àrùn mọ́ra, àgbà yín á dalẹ́ sà. Ẹ̀yin èèyàn wa, ẹ jọ̀wọ́, a ní rí jù báyìí lọ. Lẹ́ẹ̀kan sí mo dúpẹ́. Mo kí ẹ̀yin bàbá àti màmá mi gbogbo tí ẹ darapọ̀ mọ́ ètò. Bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀tá ń parọ́, wọ́n lùlù kó bàjẹ́, ṣùgbọ́n kí ni, kò lè bàjẹ́ o, kò lè bàjẹ́, torí orí òtítọ́ òun làwa dúró lórí. Òdodo òun ló máa ń gbé orílẹ̀-èdè lékè. Àsìkò òun ni gbogbo nǹkan láyé. Bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀, wọn kì í pohùn mọ́ agogo lẹ́nu. Kò sí ẹni tó lè pohùn mọ́ agogo èmi Olúfúnkẹ́ Ìyálájé lẹ́nu àti àwọn tó gbé iṣẹ́ Yorùbá nation dání tinútinú tọkàntọkàn. Ìgbà tó bá tó àsìkò, akílòlò àpè bàbá. A ní rí jù báyìí lọ. Tó bá di ní ọ̀la, ìjọ̀wọ́, tẹ́ bá mẹni tó ń wá ọkọ, ẹ mẹni tó ń wá aya, bóyá wọ́n ti bímọ rí, bóyá wọ́n ti bímọ rí, bóyá wọ́n ti ní ọkọ rí, bóyá wọ́n ti ní ọkọ rí, ẹni kan darapọ̀ mọ́ mi ní dédé aago 8 alẹ́ ọ̀la ní àṣẹ Èdùmàrè. Ẹ bá wa pàdé. Ìrọ̀rùn ló bá dé. Ẹ ṣé gidigidi gan. Mo mọ̀re o. Ẹ ṣé gan ni. Ẹ kú ìtọ́jú mi. Dr. Maikola, mo mọ̀re. Bàbá mi ọ̀tún lẹ̀rọ bọ́dọ̀. Ẹ ṣé gan ni. Mo mọ̀re o. Mọ́mì mi Àlùkò Olúwatósìn. Ẹ ṣé gan ni. Ẹ kú ìtọ́jú mi. Mo mọ̀re. Ẹ̀yin mẹ́ta. Ẹ wò, ẹ jẹ́ ká, ẹ gbàgbé ẹjọ́, ẹ jẹ́ ká, ẹ ṣé gan ni. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, gbogbo ẹ̀yin olólùfẹ́ Fúnkẹ́ Ìyálájé, mo mọ̀re o. Ẹ ṣé gidigidi wọn. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń fàdúrà sanwó sí mi, Ọlọ́run á bá mi dúpẹ́ lọ́wọ́ yín o. Mo mọ̀re o. Ẹ ṣeun, ẹ ṣé o. Ó dìgbà kan náà o. Ilẹ̀ Yorùbá á gbè yín, á gbè mí. Ṣùgbọ́n kí ni, àwọn ọ̀dàlẹ̀ inú wa nìkan ni kò ní gbè láṣẹ Èdùmàrè. Ìpá ayé, ìpá ọ̀tá kò ní ká wa o. Ẹ ṣé, ó dìgbà kan náà. Ire o. Ó dìgbà.